ni dani re itu méje méje tade pa loko marriage na mo darile ṣe bí bí ti wọ́jọ́ kó sí lórí dé. Parẹ́ eré wo ló ń sá eré wo ló ń sá fimi lẹ́yìn parẹ́ ṣé má bínú kọ́ bẹ̀ ṣé kò jù báyìí lọ ṣé o jù báyìí lọ oya mọ̀ sára ìwọ ẹ ti dáwọ̀ ẹ̀rí mo ní bà fún yín. o ní bà fún tani kánẹ́ ni ó dá pé ni mo máa bí ṣe di pẹ̀lú rẹ̀ ìwọ tata ń toto ọ parẹ́ fimi lẹ ẹ ti dáwọ̀ ẹ. ọgbẹ́ni oníṣàn gbèsè tó jẹ kí ni mo jẹ. kí ló jẹ ọ jẹ mí lówó wo tó bàbá wa mọ̀ pọ̀ jẹ mí lówó owó nǹkan yìí tẹ̀ fẹ́ mo fún ọ láyé mo fún ọ lọ́rùn àmọ́ láyé tá a jọ wà yìí ẹ̀mí rẹ mo fẹ́ jọ ọ́fíìsì ẹ̀mí rẹ. fimi lẹ yọ tí o dá ti gbọ́ kẹ́tì. tí bá sẹ́yìn tí rẹ mo fẹ́ ju ẹ̀mí rẹ ni. màá jẹ́jẹ́. ó gbẹ̀yìn o ti dáwọ̀ ẹ. tí bá fi gbà tí n sá ti sim kàṣẹ lọ́pọ̀lọpọ̀. ó yà ló dáhùn. ó rí ọmọ ìjà fún nẹ́tíwọ̀kì èmi náà bá sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ pé mo fẹ́ gba ẹ̀mí rẹ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. o fẹ́ bẹ̀ mí ṣe ìwọ lọ́nà tó máa fún yàn lẹ́mí tí wọ́n lọ bẹ̀ mí lọ fún mi lẹ́mí. gbẹgbẹ ní sọ́rí olúwa lórí ilẹ̀ ayé àtàwọn tó ń tẹ̀lé sínú rẹ̀ àmọ́ àwa kan wà tá a ní agbára tá a lè yọ fíìsì ẹ̀mí tí sáwà la plug yẹ I am ready to remove the stupid views in you. wọ́n fi dà ẹ̀ tó bẹ̀ ẹ̀mí kà tó bẹ̀. parẹ́ mo ti tú báyìí. èmi lọ bá sọ̀rọ̀ ẹ bá mi o. èmi lọ bá sọ̀rọ̀ mo ti tú yé mo gbọ́ mo tú yé mo gbọ́. ẹ̀gbọ́n ọ̀nà ṣé wọ́n bí sórí mẹ́ja ni mo ń bèrè ni o mo ní ṣé wọ́n bí sórí mẹ́ja ni àbí kí ni nǹkan tí ọmọ mi gbé nínú gbà pa náà kí ló gbé ń bá ẹ̀ tó jẹ́ pé tó bá ti fojú kan báyìí alúbọ́lẹ̀ ni ìlúkulù ni alúbámi ni ẹ wo ọmọ bọ́ síbi ẹ wo ọmọ ẹ wo bí ọmọ yín ṣe ṣe ọmọ mi ẹ wo gbogbo orí ẹ̀ ṣé ẹ rí ẹ wo gbogbo ara ẹ̀ tí sọ̀hún bá kàn ògiri bàbá pa tí sọ̀hún bá kàn ògiri èèyàn ayíjú padà o tí ọmọ mi bá padà kí ọmọ yín mọ́lẹ̀ tó ṣe ń ṣekúṣe ojú yín á padà pa kọ̀nàkọ̀nà ẹ kìlọ̀ fún ọmọ yín o ẹ kìlọ̀ fún ọmọ yín bàbá pa. ìyá Dàní ṣe rọrọ tí ń bẹ lẹ́yìn sùúrù láti yanjú ẹ rọrọ rẹ làwọn méjèèjì àmọ́ síbẹ̀síbẹ̀ náà èmi mọ̀ pé ó máa ní nǹkan tí Dàní ṣe fápá kó tó di pé òun àtàpàjọ ń jà ìwọ náà sọ fún wa kí ló pa yín pọ̀ kí ló ṣe fún. ẹ wo mi ò jẹ dandan fún ọ mi ò jẹ dandan fún ọkọ mi ni mi ò jẹ dandan fún ọ ẹ wo gbogbo ọlọ́nà mi ọlábẹ́ mi ò fẹ́ jà ni o ọlábẹ́ mi ò fẹ́ jà ni o mi ò jẹ kankan bábá o mi ò jẹ kankan fún owó ni mo yá lọ́wọ́ ẹ̀ mo tẹ̀ tọ́ pé mi ò tí ì náwó tí máa mú owó àtọ̀ pé òun ò ní bá wọn lọ́wọ́ mi mọ́ òun fẹ́ bẹ̀ mí mi tẹ̀tọ́ òun dáná tó fún mi lẹ́mìí ni owó àtọ̀ pé òun fẹ́ bẹ̀ mí lọ́wọ́ mi. ṣé gbọ́ ọmọ yín náà máa gbẹ̀mí lẹ́nu ọmọ mi torí owó ó fẹ́ gba ẹ̀mí lẹ́nu ọmọ mi àbí ọmọ yín fẹ́ gbẹ̀mí ọmọ mi ẹ bá mi sọ fún tó bá ti dé ẹni kó wá bá mi lé kó wá gbowó ẹ̀ lọ́wọ́ mi màá fún lówó ẹ̀ o ṣe ti gbọ́ kó wá gbowó ẹ̀ lọ́wọ́ mi o. ṣe rọrọ tó wà lẹ sùúrù nàìjíríà ni ọ̀rẹ́ làwọn méjèèjì á sì yanjú ẹ Dàní dákun kí ló dé tó jẹ́ wípé bápá bá náà tí wọn náà lè ná tiẹ̀ bó bá náà lónìí tó náà lọ́la bó bá dọ̀túnla ìwọ náà ó ná padà àbí ó ṣe fi wájú òjíṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ pé wọ́n bá gba létí ọ̀tún á tún yí tòsí pé kan gbà bó bá gbà wá ń tọ̀tún ìwọ náà gbá tòsí tiwọn kẹ́ẹ̀jọ fà á bó bá máa dé ẹ̀mí di ẹ̀mẹ́ta ìwọ náà ó bẹ̀rẹ̀ sí ìlú ọkùnrin ṣáà nìwọ náà nígbà tó èso obìnrin. bàbá pa ìyá Dàní nǹkan tẹ́ máa sọ nìyẹn wọ́n ní sí ọ̀rọ̀ lẹ́ ń sọ ní ìgboro ẹnu yìí bàbá pa ẹjọ́ tẹ́ máa dá nìyẹn tó bá ti gba létí ọ̀tún kóun náà gbá tòsí padà kẹ́ bá ọmọ yín wí kọ́ yé ọmọ mi mọ́ ẹ bá ní tó bá ti gba létí ọ̀tún kẹ́ni kó gbá tòsí kò sí wàhálà ibi tẹ́ máa sọ nìyẹn kò sí wàhálà bá mi lè. ẹwọ mi ò gbọ́ bẹ́ẹ̀ bí yín ni o mi ò fẹ́ jẹ́ nǹkan tẹ́ máa tọ́ yẹn pé tẹ́ máa dàrọ nǹkan bàbá bá nǹkan tẹ́ máa tọ́ yẹn ó ti tà mẹ́rin ó ti tà ṣẹ́fẹ́ tẹ́ máa dàrọ ẹ mọ̀ bí mi ò fẹ́ jà tẹ́lẹ̀ ni mo ti wá bínú tọ́mà tí bá ti pàdé wọn lọ́nà tí mo pàdé wọn máa nà ọ́ bá nǹkan tẹ́ máa tọ́ yẹn ẹ máa hùn kọ́. ọmọgọ ni ó máa kù ní ó pa bí ò bá ṣàgọ̀ apá ọkùnrin bíi tiẹ̀ náà ó lè lu tiẹ̀ padà tí wọn náà dojú ìjà kọ. ẹ lú ọkọ mi ẹ ló ṣe o ṣé mo dúpẹ́ mo rọ́wọ́ ẹ̀ mo rówó tó sẹ́ǹdì sẹ́mi àtàbúrò ẹ wò ebi ò ní páyé lágbára Ọlọ́run iṣẹ́ ò ní díṣẹ́ gbogbo orin iṣẹ́ báyìí kò ní dojú ìjà kọ ẹ. ẹ ṣáà ẹ má bínú àmín. o ṣé mo dúpẹ́ ọkọ mi. Màámi ẹkùn mọ́ máa dúpẹ́ lọ́wọ́ èèyàn bí ẹni pé èèyàn ṣe nǹkan fáyà ta ẹ ṣáà ẹ má bínú tó bá ti di next week so màá bá yín sẹ́ǹdì tó kù. Kéré báwo tèmi gan mọ̀ kan tí lù ń sọ kò kéré o mo dúpẹ́ pẹ́ òkú o ṣé mo dúpẹ́ ó wá kù nǹkan kan o ó kù lérí kan tó ṣe fún mi ṣùgbọ́n tó ò tí ì mú ṣẹ. èwo nìyẹn. ó ní tọrọ àbúrò ẹ tó lóun fẹ́ wá mú lọ sẹ́kọ̀ọ́. amẹ́ṣẹ́ mọ̀ pé mo ti gbàgbé.
èmi náà mọ̀ kò ti máa gbàgbé ni nítorí pé àti ọ̀sẹ̀ tó kọjá ló ti sọ fún mi pé o máa wá mu tó dẹ̀ tí ìwà mu. ọ̀nà tó pọ̀ ni mami tágbà bá ti gbà tán apaládùn àwọn kì í ka ṣe ló dàbí kí n pínra mi sọ́nà mẹ́ta kíkan lọ ṣiṣẹ́ kan kíkan lọ ṣiṣẹ́ kan kẹ́nìkan náà lọ ṣiṣẹ́ mi ọ̀nà tó pọ̀ ni ẹ bá mi sọ fún pé màá wá mu ṣe báwọn tó ṣàn disturb ẹ ṣe bí wọn disturb ẹ mu. wá mu o torí wọ́n fìyà jẹ jù wọ́n nà jù bí o wọ́n nà gidi gan ni o wá bá mi mu o. wọ́n sì máa ń nà. mo ní wọ́n sì nà àná òde yìí wọ́n sì nà nàkúnà tí wọ́n nà yíyí wá bá mi mu jọ torí má jẹ́ kán pa o má jẹ́ kán nà pa bá mi mu jọ o ṣé ọkọ mi o. ẹranko làwọn guys yẹ o. ok ẹ má wọrí màá wá mu. ó dáa o ṣé ọkọ mi màá máa retí ìpè ẹ o ṣé mo dúpẹ́. No problem. Àmì ma. Àmì. Ìyẹn àtàdúrà yìí náà ni. Darling. Yeah, babe. O ti ready ni? Bọ̀ o tí jẹ oúnjẹ náà. Oh, babe, mi lè dúró jẹun mọ́. Time ti lọ. Mo mọ̀ pé mò ń travel now. Má ṣe bẹ́ẹ̀ náà. Why? Why tó máa ní òní lè jẹun again? Torí pé ń travel nsìn o máa bá dọ̀nà oúnjẹ tí mo ti ń prepare fún ẹ látàárọ̀ ó dẹ̀ mo wà láti máa ṣe inú kitchen tí máa dáná fún ẹ so mo wá ready tó ń sìn mo set table pé kó wá jẹun o wá ní òní lè jẹun mo ti ń travel why would you do that? It's not good. Very, very good. You know it's not good. Yes, my bad. Babe, àwọn tá fẹ́ jọ ṣe meeting ti wà lọ́hùn èmi ṣe fẹ́ kúrò nílé ó mọ̀ kó máa jọ nǹkan mi lójú. Ọkọ mi máa ṣe bó ṣe ń ṣe yìí mi láì kó tó máa ṣe fún mi gbogbo gbà yìí náà báwo mo ṣe máa ṣe wà lánàá kitchen tí máa dáná fún ẹ tí máa gbóúnjẹ sílẹ̀ tó máa ní pé torí pé nǹkan jù lọ ṣe business ó ní jóúnjẹ mi that's not good. Oh, it's not good. Very, very bad. Okay, mo promise mi ò ní jẹun tí màá fi dé màá kàn mọ́ mi lọ́n tí bá dẹ̀ ti dé màá wá jẹun. I love you. Oh my God mi láì bóyá máa ń ṣe kó tó máa fún mi náà lílé yìí o kí ni gbogbo eléyìí. Okay, I wish you safe journey. Yeah, babe. Enjoy your trip, okay? Bye bye, baby. Ọ̀pọ̀ ìwálẹ̀ ti pọ̀ jù òun yẹn sìn mo ti wà ní kitchen látàrọ̀ pé kó lè sáré jẹun kó tó máa lọ ṣé wọ́n á lè mi tọ́jú ọkọ tó báyìí. Owó ló mọ jàre. Ilé ayé lọ fagbọn oníkálukú ni wọ́n ṣe ilé ayé yìí mo ní ohun tó oníkálukú ni. Hello, baby. Oh, all right. You won't cut your okay. Guess what? Guess now. Okay, má jẹ́ kí n dá ẹ láàmú. Ṣé mo ń bẹ sọ yìí ọkọ mi ti travel. Yes, ó ṣe kúrò ní láìpẹ́ yìí ni. Ó lọ fún business trip ní now. Ó lè máa bọ̀ nísinsìnyí. Má bọ̀ mo èmi nìkan mo wà lé mo dúró dẹ̀. Gate man wa. Wo, you don't have problem with that. Don't worry, mo nǹkan tí máa ṣe nísinsìnyí. Tó máa fi wọlé, tó máa fi lọ. Kò lè mọ anything. Just trust me. All right, darling. Má pè mama expect ẹ. Èmi náà ti miss ẹ. Bye. I can't wait to see you. Lémboyè. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Lémboyè, mo tẹ̀ ń pè láti ẹ̀wọ̀n ò tẹ̀ dá mi nù. Ó dá má bínú, Dání ọlọ́rà. Dùn náà. Dùn mo ti tọ́ fún ẹ mo ti tọ́ fún gbogbo mo ti tọ́ fún ládùúgbò yìí ẹ má máa pè mí ní Dání ọlọ́rà my name is Daniel àfi kẹ́ pè mí ní Dání èwo ní Dání ọlọ́rà pọ̀ Dání olóró ní mi láìkẹ́ ẹ má máa pè mí bẹ́ẹ̀ mọ́ o. Daniel kí ló fẹ́ rí mi fún. ó tẹ̀lé ń tọ̀rọ̀ sí ni ó náà kan tó ṣe pàtàkì tí mo pé kí n tètè wá fi tó ẹ létí dùn náà ṣe èèyàn kọ́kọ́ ti tọ́ fún ẹ pé ó pààyàn wọ́n ti tọ́ fún ẹ pé ó rẹ̀ àlódì yìí. Lóòótọ́. tọ́ ti tọ́ fún ẹ nǹkan tó wà níbẹ̀ náà yẹn tí mo rẹ pé ó yẹ kí n tètè túmọ̀ ẹ kí n tètè tà ẹ fún ẹ ó rẹwà gan àmọ́ púpọ̀ ọ̀rọ̀ tó wà níbẹ̀ gangan tí mo fẹ́ tọ́ fún ẹ wọ́n àwọn tí bá lọ tán ẹ ó tètè kò bínú tí ò ní bínú ti bá tọ́. Daniel sọ nǹkan tó fẹ́ sọ. nǹkan tí mo ń tọ́ náà nìyà òun náà mo fẹ́ tọ́ báyìí àmọ́ má bínú ò ní bínú àbí mo ń wò pé bí mi tè wà nínú àdúgbò yìí tí wọn náà wà nínú àdúgbò yẹn mọ̀ pé láti àdúgbò mi tàdúgbò ẹ̀ kémi àti akọ̀lẹ̀ máa wà kájọ máa tára wa jẹ ká máa gẹ́ra wa jẹ. Ká máa
ká máa gẹ́ra wa jẹ láì ṣajá kò yé mi. Kò tí mò ń tọ́ nìyẹn pé ọ̀rọ̀ ẹ̀ ò tí ì yẹ dáadáa. Òun yẹ jẹ́ ta ẹ fún ẹ. Mo mọ̀ pé tíní àti tíní èmi mo lè máa bá ẹ tẹ̀ dáadáa. Torí mo mọ bá ẹ tẹ̀ nǹkan tó dà gan mo máa ń tẹ̀ dáadáa. Torí mo lè máa bá ẹ tẹ̀ tó yẹ pé àjà máa jẹ tibítibí náà. Màá jẹ dáadáa fún ẹ. Wọ́n náà mọ̀ pé DAANI èèyàn dáadáa ni DAANI. Máa tẹ̀ dáadáa fún ẹ. Kò tí mò ń tà ẹ fún ẹ nìyẹn. Rádaràda níwàá bírò yìí DAANI ìwọ sí èmi ó tẹ̀ mí pé mò ń lọ síbì kan tó fi dá mi dúró èmi àwọn mọ̀ pé ọ̀rọ̀ játijàti tó fẹ́ rí mi fúnre màá wá dúró kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ ìwọ kan rádaràda yìí òun dárú èmi dúró òun dá mi dúró ìwà bírò lásán tábàtà ká fi rà tùpà torí bí okùn dòrò okùn tó fi máa ń wọ ẹran wo bó ṣe rí olórí ńlá wọ́n bí jẹ́ kí n sọ̀kan fún ẹ ọjọ́ tí n bá tún kọjá tó bá tún dá mi dúró tí mo kọjá tó dá mi dúró wàá rí nǹkan tí màá fojú ẹ rí orí jàgbàjàgbà wo etí èbí etí ewúro olórí ńlá. ní mú i. tó bá tún gbórúkọ mi bí fọ etí ẹ àdàràdà wo bóyá rí orí bí okùn ṣòkòtò olórí papọ̀. lè mú iye. tara ìbà kan tó jẹ́ pé mo ti jáwé gan ó yẹ kí wọ́n nà ọmọ ẹ̀ paná. tí mo DAANI ó tọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ó yẹ kí n pa ni. ọ̀rọ̀ tó dẹ̀ sọ ẹ̀ dẹ̀ dùn mí wàhálà mo ní tẹ̀rọ mi kankan mọ́ gbogbo kò ní ká fún mi. I can see myself in you. I can feel myself. I can see myself. Go smooth. I can see myself. Wait, I'm coming, baby. How are you? Ó ní ẹnu. Mo ṣe jí kúrò ní ojú jẹ́ kó wọlé náà. Wọlé síbo. Wo fi wèrè ẹ̀ sí gbé kan. Níbo? Fi ilẹ̀ ibi tó wà yẹn. Ẹni tí ó pa, ká lè ojú para kúrò ṣòun. Wo já wọlé lọ jàre. DAANI ọlọ́ra. DAANI ọlọ́ra olùdé. Ó máa ti dé o. DAANI. Ọmọ, ó ti lò mí yọ̀ ọ́. Ajé, àgbà ló ń wo mi. Ọ̀lẹ ni ẹ́. Wá, kí ló máa ṣe é nu? Owó mélòó ló ṣe é ṣe sáré pariwo pé ó ti rẹ̀ ó ṣú just one round ó ti ń pariwo pé ó ti rẹ̀. Tó bá pàtí ṣe bí fọ́ọ̀n kọ́ kí ló máa sọ pé ó ṣẹlẹ̀? Ṣé mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé mo ní malaria? Ẹ kò ti rí lára mi náà. Mo understand pé o ní malaria. Bẹ́ẹ̀ wọn ní performance ó rẹ̀ mí gan, mo ní malaria ó rẹ̀ mí. But at times wá tiẹ̀ wò pé o ti miss mi. Èmi náà ti ní ìsẹ́kù tí ẹ try tó bá dẹ̀ ṣe tán màá wá bó ṣe máa lo oògùn tó máa relax ó yẹ kó yí ẹ náà bébì. Ọmọọba a máa fà ilé fún ṣílò díẹ̀ tó máa padà lọ sábẹ́tẹ̀ sódà àwọn boys mi ti ń dúró dé mi o. O fẹ́ máa lọ. Ajé. Ok mo gbé tí mo ti ṣe jẹ́ ká ṣe nǹkan sí kan sáré ṣe nǹkan mi ní stress ẹ̀kan mi á wà lókè náà. Irọ́ kí ló ṣe tó ṣe báyìí. Díẹ̀ tó máa padà lọ sábẹ́tẹ̀ kí máa bá tèmi lọ. Kò tẹ̀kẹ̀ ṣùgbọ́n máa mí ìfẹ́ o. Kí ló ṣẹlẹ̀? Pẹ̀lú òjò ìmọ̀ yìí ó ti jìnnà. Ẹ máa wo bó ṣe wà láti sin dọ́là nìyẹn. Mo sọ pé tó fi máa wọlé tó máa fi padà kò lè jí. Nǹkan tí mo fi sínú oúnjẹ ẹni náà. Gíga. Gbẹ̀gẹ̀. Wo baby, I'll see you later ṣùgbọ́n. Kò tẹ̀kẹ̀. I'll miss you. Bó ṣe tẹ máa ṣe ṣó tán bí tẹ máa wà dọ́là nìyẹn I'll show you pepper. DAANI re itu méje tade pa loko mariji na mo dorile o ṣe bí bí ti wọjọ kó sí lórí dé DAANI o ìwọ ṣá ti fẹ́ sọ rìnrìn àjò DAANI Ọmọ tó ń ṣòwò olórí ibu ni fẹ́ jẹ̀yẹ́. Ṣé gbogbo wa ló fẹ́ tán ni? Ó fẹ́ mú wa jẹ. Èmi ò pa. Èmi ò lọ jẹ. Oògùn pa. Papa, olórí burúkú ọ̀rẹ́ rẹ̀ kọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀dọ́yọ̀. Dọ̀ndọ̀. Dàgìrì. Ọmọ kìíní kan pọ̀ ọmọkùnrin. Sọ̀rọ̀ kí mo fẹ́ràn rẹ̀. Mo kàn máa fẹ́ máa bọ́jú rẹ̀ jẹ́ ni. Kékeré kan bá fi jọmọ lọ. Confirm. Bọ́mọdé bá láṣọ bí àgbà. Lákìsà tó gbà. Èmi fẹ́ fàkísà. Ṣé bó ti sá pamọ́?
ẹ̀sà filẹ̀ ẹjọ́ sápamọ́. yóò rò pé o ti sápamọ́ lójú ara ẹ̀ nù. àbí gbogbo àti rí. ọkàn mi ní ká ṣe fún ká fi pa. jà padà sórí ọ̀rọ̀ Rámọ́. dákun ṣé ti Rámọ́ bọ́mọ̀ pé bí ìyá Rámọ́ ṣe lògbà nù. Rámọ́ tàbí fẹ́ gbé bàbá ẹ̀ ó fẹ́ jẹ́sẹ̀ gbogbo wa káyọ̀. ẹ̀yin náà fáyín ẹ wá ní kí yá mọ́ mọ́ lé ilé ẹ̀kọ́ kó fẹ́ jẹ́sẹ̀ yìí. fáyín nìkan àdú. oyin ò ní ká bàjẹ́ fún nígbà bàbá tiẹ̀ jẹ́ ibà lọ bẹ́ẹ̀ lómi. Ọlọ́run o. Ọlọ́run wọ́n ti kọjá wọn ní mi. àwọn olórí. ṣé kò ti bọ́ tí mi báyìí tí ó rí mi. ẹlẹ́pà ọ̀pàrẹ̀ ẹlẹ́wẹ̀rẹ̀ ọ̀pàrẹ̀ dànù ọmọ wèrè. Dani ò ní ní sinmi. ayé rẹ̀ ò ní dà ọ̀dà mi rí ológun ní Dani gbà. mi rí o rí Dani. mi rí. Dani ọmọ dààmú rẹ o. Dani ọmọ dààmú rẹ bó ṣe ń dààmú wa. bó ṣe dúdú ọkùnrin rẹ dúdú ó tún lójú inú ó lójú inú. ṣé báwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a ti fílẹ̀ sínú ọ̀mù ti rí kan yìí tí ì rí. àgọ́ bá tiẹ̀ jẹ́. Dani wá Dani bó ṣe dàwọn yá àbúyọ máa ń dẹ̀ ẹ̀yà ọ̀bọ̀ ní mi. olórí ikú dúró síbẹ̀ ibẹ̀ ni o dúró sí o. Dani! Dani! Báyìí mo bí tó dà. Báyìí mo bí tó bá gbà. Dani! Dami àwọn olóyè fún ọmọ mú mi. Ìtò tẹ̀ fún tó mú ẹ tó bá lọ mú mi mọ̀ máa lọ, ó máa mú mi pa. Dani, babi, padà, má bàa, padà, wèrè, padà. Mo tún ilé ìbáyìí. Bó tẹ̀ ti wà yìí, ó lè jẹ́ pé góòdù ni bó tẹ̀ wà yìí o. Bí a kì í lọ ta, mo lè ta, tí bá ta máa fi ra gàrí àtẹ̀bá. Mo lè ta. Bó ti wọ́n dáná. Ẹ̀dùn mo máa ń rẹ̀ mọ̀. Dani tí mo lọ wà. Ẹ̀dùn mo máa ń rẹ̀ mi mọ̀. Ẹ̀dùn ọ̀nà dé kò kí tó àìló tèmi báyìí dá. Èmi máa yọ wèrè dànù. Ẹ bà mí o. Tí ìlú jẹ́ kí n pọ̀ wá o. Àbí kí n lọ fún mọ́mí Daniel. Má jẹ́ kí n fún wọn. Ẹ bà mí. Irú tí ilé ìbàdí. Òrùka ìbẹ̀rù lèyí, òrùka ìbẹ̀rù, òrùka o. Òrùka ìbẹ̀rù lèyí, òrùka ìbẹ̀rù lèyí o. Mo ní ayé ń bẹ nínú ayé, ṣe bá ẹni jìnnà láì rókété onídòdó, onídòdó. Tábàrí jìnnà, a ó rí ibi tán ti fòdó bí lẹ́jẹ̀ ń wò. Wàmúwàmú náà fòdó bí lẹ́jẹ̀ ń wò. Àwọn òdì wèrè ó mọ́ òdì èbúté àbí kí n fòkà inú òdà tẹ̀lé àfọ̀ kí n fòkà ẹ̀ tà kí n fi tẹ́ fóun náà. Òrùka ìbẹ̀rù lèyí, òrùka ìbẹ̀rù, òrùka o. Ẹ gbà mí.
ló tún wọ. Orúkọ ìbẹ̀rù lèyí o. Ewu ti wè ìdí ẹ̀ pa bó báyìí ọ̀rọ̀ pa bó báyìí níyẹn ti dà o. Nǹkan tó yẹ kí n tẹ̀lé lè ó yẹ kí kókó ti báyìí kí wọ́n á bù díẹ̀ tó báyìí. Wọ́n á fọwọ́ kejì báyìí kí n fi máa mọ tán mo tẹ̀lé kọ̀ọ̀kan tó wà láyé rẹ̀ lọ́tọ̀ àbálùmọ̀ ló wà láyé ẹ̀ ló máa wò díẹ̀ wo gbogbo ẹ̀dí tó nínú ni kọ́ tó máa pójú ní bàbá kọ́ máa lọ kà jẹ́ kí táyé. ìtumẹ̀jẹ̀ méje tàdé pa lóko mọ́rìjì làmú dórílẹ̀ o ṣebí bí ti wọ́jọ́ kó sí dòrídé nání dání o. bọ́ kí ni ìtumọ̀ gbogbo ìkan tẹ̀ sọ yìí mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà ẹ fẹ́ mi ní gbogbo estimate ẹ sẹ́ẹ̀ nìkan ta fẹ́ ná sí mi ẹ sọ ok kíní kan 5 million kíní kan 2 million kíní kan kí ni ìtumọ̀ gbogbo eléyìí ẹ sẹ́ẹ̀ ní gbogbo iye ta fẹ́ ná sí mi once má dẹ̀ ṣe sí yín náà ìjọ́ wo la bẹ̀rẹ̀ gbogbo eléyìí ẹ wò tẹ́ bá ti send ẹ máa sọ ọ̀tẹ̀ so ẹ send ẹ sí mi náà ẹ jẹ́ kí n mọ̀ no problem ok alright. Má dáhùn jàre àwọn kan tí mo fẹ́ bá wọn kọ́kí ní company wọn ni so àwọn tó wá ń bá mi ṣiṣẹ́ tí mò ń sọ̀rọ̀ ṣó lè believe nǹkan tẹ́lẹ̀ ń sọ fún mi. kí ni. ok afẹ́ra kìíní kan 2 million a máa send 5 million sí èèyàn kan ìwọ náà ṣe ìjọ kí ni ìtumọ̀ ilé yìí ìjọ wò la. ṣùgbọ́n wọ́n lè calculate gbogbo wọn tó fẹ́ ṣe estimate wọ́n fẹ́ lẹ́sẹ̀. àbí náà ó ní mò ń sọ fún fẹ́ máa stress ẹlẹ́dàá mi. anyway bó ṣe yé wọn sí ni. I change it straight to the bá stress mi. no problem ọkọ mi mo rí i pé o ti gbàgbé mi. kí ni yẹn. mo sọ náà because mo mọ̀ pé o kì í ṣe bẹ́ẹ̀ owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ náà like 3 days ago 500,000 tí mo ní kó fún mi pé mo fẹ́ fi ṣe kan tó wà very important mo dẹ̀ rí pé o dánú so o sọ anything pa ẹ̀ mo dẹ̀ mọ̀ pé òun ṣe bẹ́ẹ̀ mo ṣe ní kí n béèrè. ó yẹ kí wọn náà mọ̀ pé kò ń ṣe wà mí. I know. o ti gbàgbé tí máa fẹ́ parọ́ fún ẹ lóko. ọ̀nà pọ̀ náà wà á dẹ̀ ti sọ fún mi ó yá jẹ́ kí n ṣe sí ẹ̀sìn. Oh wow, thank you darling. What was that? Jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ mi? Jẹ́ kí n dúpẹ́ náà ṣé mo kọ́ sọ pé ẹni tó bá dúpẹ́ orí ìsìn ó máa rí tọ̀ lágbà everything that we dúpẹ́. Mo sọ́nà mo mọ̀ pé o sì fẹ́ béèrè nǹkan kan lẹ́yìn 500 àbí. No now. Okay. No. Then she said. All right baby. All right. Thank you so much. Stop now. Ewo ló pé 500. At least business ló fẹ́ fi ṣe now. Wọ́n ṣe pé o fẹ́ ná. Yes. Now so o ní ìdá tí máa dúpẹ́ now. All right. Then she said. I can't wait. Darling, kí ló ti mọ̀ pé tó pé kọ̀ mí? Mo dẹ̀ mọ̀ pé fóònù yẹn ring, o máa wò báyìí, o mọ̀ pick ẹ̀. Why? Ṣé torí pé mo promise ẹ lówó tí mo dẹ̀ ti send ẹsẹ̀ ló ṣe ń ṣe bẹ́ẹ̀? Kò dá tó náà. Ṣé kò tó torí ẹ̀? O promise mi lówó. Oh, the shit next day, one thing you expect to pick up. But you will play to pick up. This for that ni. No, Mama ṣe bẹ́ẹ̀. Ó yẹ kó understand me. Ṣé ní bóyá pè mí yẹn, bàbá yìí wà lè lò jẹ́ kí n gbé. Bísí nìyẹn. Ṣó save number mi? No, save number yẹn. Ó tún yẹ kó mọ̀ pé tí màá tẹ bá sọ̀rọ̀, ó lè gbọ́ conversation wa. From there, problem lè wà. Mo lè fẹ́ fira mi sínú wàhálà. Reason yẹn tí mo fẹ́ pick ẹ̀ try to understand. Jẹ́ máa wọ̀ ó ṣe send owó ìsinmi ní àná mi o. In fact, bí mo ṣe receive owó yẹn mo ní lé ní tí bá ṣe dọ́fíìsì bá ìwọ̀n náà kọ́kọ́ kó gbà owó yẹn. Oh, darling, you are the best. I love you. I love you. I'll beg you send a secretary. All right, God bless you. I really appreciate you. God bless you. Anything for you. I really appreciate you. God bless you. You are the best. I really appreciate you. God bless you. Don't touch me. God bless you. Don't touch me. I just want to thank you now. You can do better wedding. Eh? Yeah, I'm sorry though. All right then. Okay. Anyway,
girlfriend rẹ̀ sí around bí a ti máa ti close kájọ máa lọ sílé. Nígbà tó kù sí àrùn. Sure. Ìsọ́bàrà mi ò bínú mọ́. Kọ́ ni kò ti máa ń wò mọ́ ìlànà náà mo ṣe máa ń gbé kí n fi ẹlẹ́. You are the best. Kẹ́ni bọ̀dé ò dáa, tó bọ̀dé ò ṣe nínú ayé yín, ọtí ló ń da gọ́gọ́gọ́gọ́gọ́. Kíni ṣé lónìí nìkan tó wá jàjà gbé mi wá tó wá sáyé fún mi náà ló wá ń sọ̀rọ̀ sí mi kíni. Ṣé kò wá pọ̀ ni? Ṣé fúyẹ́? Sẹ́nu rẹ̀ fúyẹ́. Kọ́ ju lára kọ́ yẹn. Ọtí ìyá ẹ̀dá pọ̀. Ṣé rí bí ẹ ṣe gbọ́ra yín lọ́wọ́? Kẹ gbé ń tó gbé. Wọ́n náà gbọ́ tí ìrẹ́ ìwọ ni. Olóòbùkú. Apá. Tiẹ̀. Ọ̀rẹ́ tá a bá gbọ́ gbaran tó ṣí ẹ̀ báyìí ọgbàrán lọ sálùkì àmọ́ ni ìwọ jẹ mí lọ́wọ́ wa ń fọwọ́ sáyé ń bí ìwọ ṣé bójú ṣe rí rè tá a fi jọjọ bìlábìlú mébí wọ́n ṣèlérí fún mi pé ọ̀sán gbèsè tó wọ̀ jẹ mí owó tó jẹ mí pé ọ̀sán jẹta mo fi yá mọ̀ ọ́mọ̀ mo wá ń jẹta ọ̀nà pápá bora ó tún ní kí n jọ́ dànà mo wá lánàá ìrìn ọ mo ti wọ̀ délé láàárọ̀ yìí o nígbà tí ìrìn ọ mo ronú pa ìbò ló ti mọ̀ sáyé mo fi bá wọn bí sọ ọmọ tó mú ìwọ ṣé bọ́lá rẹ̀ yìn pera yín sọ yẹ kọ́ rẹ̀ mọ̀ jẹ kọ́ rẹ̀ mọ̀ búdán ọ̀rẹ́ ni sọ yẹ kọ́ rẹ̀ mọ̀ bójú ọ̀rẹ́ jẹ tí mo sì ṣàlàyé tí mo fẹ́ fowó ṣe fún ọ ìkànnì aláìdáníọ́ ìwọ yéé ṣe èèyàn ní tó ṣe yìí ní tó yá ọ lọ́wọ́ mọ́ ní tí bà lórúkọ tó ní jẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Mama ṣe gan ṣé bọ́ọ̀lù ẹ̀yìn wá bí n bá yáwó máa dàpọ̀ lórí pé mi tí mo wó yẹn. wọ́n ní tí wọ́n ń pè ní ọ̀rẹ́ gangan ni ká bà sírí ara wa mo ti bọ́ láṣìírí ìgbà tẹ́mi náà nílò owó kí n fi bà sírí ara mi ọwọ́ tú mi láṣìírí ta ojú yóò bò ìwọ nígbà tó ta mi ti tẹ̀sí. orí ẹ burú dànù ọ̀gbẹ́ni ara ń kọ́ mi fún ọ kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ wọléwọ̀de làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wá yọ ọ̀rẹ́ rẹ̀ ló wá fi ń sẹ̀sìn ta gbangba. ẹ ń fi sẹ̀sìn o. sọ́ọ̀bù pé tójú wá tí ọ̀rẹ́ rẹ̀ ojú ti gbogbo wa ní. ẹ má ronú bó ṣe ń ronú ṣebí kójú ọmọ bàtì òun mo ṣe yóò lówó mo wá já lówó wá ṣèlérí fún mi kó wọn dà padà kó wá dà padà àwa ń cast mi káàkiri wá ń fi èmi sẹ̀sìn àjọ tó yẹ kí n ti san tipẹ́ ìwà sàn àjọ admin wa mú mi ọwọ́ sọlọ tá admin sọ káàkiri lórí ọ̀rọ̀ mi kí n rìn jẹgbẹ́ ni ẹ dákun ẹ má bèrè bèrè òsì o ẹni tí bá fẹ́ mú ní kẹ́ bèrè lọ́wọ́ mi ìwojú rẹ ẹni tí bá fẹ́ mú ní kẹ́ bèrè káìjàre káìjọ jẹ́kọ́ fún mi ń kúkà. ìyá ìdá kó wá fọ́pá ní tí ó mú. wá ṣé ní gbogbo pàlàpàlà àwọn àbíjà ọjà mi lọ́wọ́ wọn dárí jọ wá fọ́ mi ní etí ọfọ́ mi ní etí apáṣọ ọfọ́ mi ní etí náà sùpẹ́rù rẹ̀ sáńgà ọfọ́ mi ní etí apáṣọ ọmọ tí jẹ́ bí. kí ni bí ṣe dákun aláyé kí ni bí ṣe. wọ́n fàájọ́ o. wàmúwàmú náà fòdò bí lè jẹun o. ànitàwọ̀ rẹ̀ bá tẹ òrùka ìbẹ̀rù o. báwo ló ṣe máa ṣe mí rẹ gbé o ṣe máa ṣe mí rẹ gbé. ẹ wo bọ̀rọ̀ adérọ̀gbà èmi ò wọlé o àbí kí lẹ fẹ́ kí n sọ fún gbogbo èèyàn nígbà tí ìyàwó yín bá ká wa ń ṣe o. ìyàwó bíi ti bá o ṣé mo sọ fún pé ìyàwó mi ti lọ sékòó ó dẹ̀ máa tọ́ ọ̀tún la kó tó dé. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni. síbẹ̀síbẹ̀ nu yìí ṣe ọkàn mi ò ṣe lónìí. kí ló ń ṣe ẹ́ ó dẹ̀ ń ṣe bí ọmọ kékeré eléyìí kọ́ ni àkọ́kọ́ ṣe wà náà kí a ṣe kinní yìí. mo mọ̀ pé kì í ṣàkọsí wa ni àmọ́ kò wù mí ṣe náà ni ń ṣe. tó bá jẹ́ pé kò wọ́n ṣe kò sí wàhálà àmọ́ nǹkan tó ṣe ó dùn mí ó dẹ̀lẹ́dàá mi o. kí á ní kí ló fa yọ ẹ kúrò jàre ẹja lọ iyọ̀ yín pọ̀ ẹja wọlé. ká wọlé. kí ni fẹ̀yìn lẹ́yìn kí ni tí ìbá ṣe pé mo mọ́ ń gbádùn bẹ̀sẹ̀ mọ́ ń tẹ̀kànlẹ̀ bẹ̀sẹ̀ mọ́ ń jísù mi wà
tẹ mọ́ ń wà tipátipá ó mọ́ ń dorí mi rú bí ìbá ṣe bẹ́ẹ̀ ni èmi ò mọ̀ ní wọlé. ó dà jẹ́ àtúlọ ká tún lọ kó sùn. olórí burúkú làwọn eléyìí o olórí burúkú ni mo mú ipa wọn ibi tí mi ò ti ń bí kankan tí màá bá tún àwọn eléyìí tó fún àwọn ọlọ́dọ̀ kò ní ta fún yín àtọ̀mí ló dẹ̀ ti dún wọn yìí o. I can see myself, I can feel myself, I can see myself, so smooth. Sorry, I say I can see myself. Ṣé ẹ tilẹ̀kùn ni? Mo tilẹ̀kùn. Ẹ tilẹ̀kùn. Igi wa lọ sílẹ̀kùn. Bóyá tẹ́gùn ni. Tẹ́gùn. Àbí ìyàwó ni. Gbọ́ tèmi Àlàbí Alájọ tí mò ń bọ̀ sọ ni pé ọ̀sẹ̀ tí ń bọ̀ ni mo fẹ́ gbowó àjọ owó ọmọléèwé ọmọ rẹ̀ mo fẹ́ fi sí Ọlọ́run jẹ́ kó lùwẹ̀ ó jèrè wọn bọ́mọ bá ti wọ poli àbọ̀wọ̀ yunifásitì wàhálà owó ńláńláńlá lówó wọn ó sì ti sọ fún mi irú ẹ̀lẹ́mí náà ṣe ń jẹ́ kù síbẹ̀ ó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ kó dé kí n kó nǹkan ẹ̀ lé lọ́wọ́ ni kó lúwọ́ kó jó lúwẹ̀ ó jèrè wọn ni èyí tó jẹ́ tó lúwẹ̀ lólúwẹ̀ ń ṣe ó bá dásìkò tí wọ́n ó san tí wọ́n kí lójú ọkọ̀ sí wọn kí wọ́n lè san ni àmì ó ṣe àmì á jèrè gbogbo wọn ó ṣeun dákun má jò yẹ. bóò ni yóò dáa fún ọ sóríire ẹlẹ́dàá rẹ̀ ó kàn kì àbí á ti ṣe wàhálà iná là ń bá káàkiri èyí àbúrò apá èyí ló ń bá gbowó ilé ìwé ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ alájọ tí mo sì ń ré sí lọ́wọ́ òun mo yà sọ fún pé kò yà bá ń kó kélé ọ lọ́wọ́ kárí tí ó sì jájẹun. ẹ ṣe àmàdí gbogbo gbà sá àmàdí gbogbo gbà apá ni mo ní wá pé. ọ̀pá tó jẹ́ pé ó ṣe ẹ̀wọ̀ mi lọ tó fẹ́ lọ wẹ̀ ni. a fẹ́ dé mítìn ni èmi gógún lè pàdé àwọn ọ̀dọ́ ìlú. alákọ̀ọ́rí rẹ̀ ó ṣe ẹ̀wọ̀ mi lọ ni tó lóun ó fi wẹ̀. máa dúró de tó fi máa dé. wọ́de dákun olóyè kan ní ẹnu ẹgbẹ́ yìí ni. bẹ́ẹ̀ ni èmi ni akọ̀wé ẹgbẹ́ èmi ni mo máa ń tọwọ́ bọ̀wé. ìwọ tó kọ̀wé ló wá fẹ́ dúró dapá tó jẹ́ pọ́mọ ẹgbẹ́ lásán ni. wọ́n ti mọ padà lọ pàdé ń tiẹ̀ yóò ti mọ ọ̀sẹ̀ pàdé lọ kóhun tó kórìíre ara rẹ̀ dé wá báyìí. dákun wọ́n ṣẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn náà ṣẹgbẹ́ ń gbà wà léwe akọ̀wé ó ti jókòó lórí ìjókòó báyìí kó tó di pálágàgún òde ni ó wàá dúró dapá tó jọ́ mọ ẹgbẹ́. bàbá ẹ dákun tí apá bá dé ẹ bá mi sọ pé kó má tó fi máa yọjú sí wa a máa dúró dé ẹ ṣe mo ká ẹ láyé ẹ kú gbogbo o sóríire o ṣeun a sì ní oje olóòjé a máa di gbogbo ìgbà bàbá a sì rẹnu ara wa a máa di gbogbo ìgbà. ọmọ ọlọmọ yìí ọmọ gidi ni ọmọ tí ó sóríire tí ó lálùbáríkà ni mo máa ń fẹ́ràn rẹ̀ pọ̀ ń bá ti rí. àwọn lọ mi kí ni mo ṣe kí ló kẹlẹ. Òrùka ìbẹ̀rù lèyí òrùka ìbẹ̀rù òrùka ìbẹ̀rù lèyí òrùka ìbẹ̀rù lèyí o. Mo ní ayé ń bẹ nínú ayé ṣe bá ẹni jìnnà láì rókété onídòdó onídòdó. Lábárí jìnnà àwọn oríbi tó ti fòdó bí lẹ́jẹ̀ ń wò. Wàmúwàmú náà fòdó bí lẹ́jẹ̀ ń wò. Anítawọ̀ rẹ̀ bá tẹ òrùka ìbẹ̀rù o. Báwo ló ṣe máa ṣe mí rẹ̀ gbé? Báwo ló ṣe máa ṣe mí rẹ̀ gbé? Òrùka ìbẹ̀rù lèyí
ìbẹ̀rù òrùka ìbẹ̀rù lèyí òrùka ìbẹ̀rù lèyí o. Dání ọlọ́ra ó kù sí ẹ lọ́wọ́. nínú ìlú tá a jọ wáyé wọn bí orí ibi tó bá wọlé sí lónìí a jọ wọlé sí i. òrùka ìbẹ̀rù lèyí òrùka ìbẹ̀rù òrùka ìbẹ̀rù lèyí òrùka ìbẹ̀rù lèyí o. mo ní ayé ń bẹ nínú ayé ṣe bá ẹni jìnnà láì rókété onídòdó onídòdó. tábàrí jìnnà a ó rí ibi tán ti fòdó bí lẹ́jẹ̀ ń wò. wàmúwàmú náà ń fòdó bí lẹ́jẹ̀ ń wò. anítawọ̀ rẹ̀ bá tẹ òrùka ìbẹ̀rù o. báwo ló ṣe máṣẹ́ mi rẹ̀ gbé o ṣe máṣẹ́ mi rẹ̀ gbé. èyí tó máa tètè gbé mi débẹ̀ rẹ̀ gbọ́ngàn mu náà tí o kọ́ ilé máa da. tọ́lá bú orí maládé ò ní gbé ọ débẹ̀ àbórí ẹ̀ burú kí ni ó gbé ọ débẹ̀ ìwọ ni kiri burúkú tí ń bẹ nígbò tó ń pè ní jíìnì ìwọ ló ti ń nu gbogbo olú kìjìkìjì láti ọjọ́ yìí ìwọ ní jagun lábí jagun dúrà kan lẹ́rù tó ń kó gbogbo àwọn nǹkan kéékèèké káàkiri tó ń jalè ńláńlá tó ń fún àwọn èèyàn létí tí wọ́n rí ọ wo ọwọ́ pálábà rẹ ti ṣẹ́gi èmi tó ń wo ẹ̀bà cast ni sọdíìkì well play sórí tiẹ̀ ti ta bọ́ọ̀ pálábà rẹ ti wá ṣẹ́gi ní ìsìn máa wá cast yẹ àwọn èèyàn wà mọ̀ pé ìwọ gangan ló lè ẹ̀yin ìlú mọ̀ọ́yẹ tó tẹ́ pariwo inú máa ń jẹ́ náà tẹ́ pariwo látẹ̀wọ̀n. ìlú mọ̀ọ́yẹ kí ni mo ní pariwo ìwọ àti olè ńlá ni ọ́ o lè ti ń lo àfẹ́ rí tẹ́nibọ́dì orí ọ táàrin nǹkan tó ń gbé ìwọ arìndìn. ó ti ká mi nìyẹn mo ò dẹ̀ ní tẹ́ bẹ́ẹ̀ mọ̀ mo ò ní tẹ́ bẹ́ẹ̀ mọ̀. ó ṣe bẹ́ẹ̀ sí ọ̀dà padà tọ́bádà tó ní padà tàtijọ́ ń jọ́ tó ti ń kánkọ́ tọ́bádà tó ní padà tàtijọ́ ń jọ́ tó ti ń jínkọ́ àbórí ẹ̀ dàrú àwa sọ pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ mọ̀ jẹ́ ń parọ́ kan á jọ ṣe bẹ́ẹ̀ tá a fi kú ẹ̀yìn mi àti ẹ̀. mo mú ẹ tí bá ti lè tọ́ fún ẹ sí wọn ló máa bẹ̀rẹ̀ ní tẹ́mi ìwé mo mú ẹ̀yàn burúkú ní ẹ mo kọ́ ẹ mo tọ́ fún ẹ. ẹ̀yin sọ fún ẹ pé èèyàn dáadáa lèmi náà tẹ́lẹ̀ àmọ́ láàrin mi àti ẹ sórí bó ṣe ń ṣe tó ń jì èmi ò fọ̀nà hàn ni ìwọ náà fọ̀nà kán mọ̀ rí wa hàn mí ó ti yọ gbogbo àwọn kékèké tó ń gbé ó sì mọ ìjà ìtọ́ ọmọdé gògóró mo lè mú ọ lọ bí tí obìnrin ti ń wẹ̀ obìnrin tó fine tá a lọ yọjú wò ṣebí kò ní rí wa number 1 number 2 a lè jọ wọnú first bank lọ ẹ̀yin ọmọ pé báǹkì arúgbó ni àwọn arúgbó èdè lọ báǹkì wọn èsì sí transfer bọ̀rọ̀ a lè lọ kún wọn lówó á wà di ńlá ó lè la àbókè kan ti tàka sí ìwé tó ní mi ò ní mẹ́tọ̀ àkọ́kọ́ lọ kówó èrè dọ́là á wà lọ wá pàtí kan táàtì náà. ìwọ ló tọ bẹ́ẹ̀ o ṣé a máa lọ kówó nìyẹn àbí. kòbíkòbí ni mo sọ pé àlọ́ jalè á lówó we will make money huge money. kíkà mo mọ̀ fẹ́ mo mọ̀ ẹ́ o mo mọ̀ ẹ́ tí bá lọ tọ́ fún ẹ sí tí bá ti tọ́ fún ẹ sí ìgbà yẹn ló máa débi ìwé o mo tọ́ fún ẹ o. o mọ̀ mi mọ́ láìpẹ́ mi ìgbà kan tó mọ̀ mi lọ́mọ líle ó ti yàtọ̀ I'm now a learner mo ń lẹ́nu lábẹ́ ní dákun sàánú. mo ti ká mi nìyẹn mo ti bọ́ máa tọ́ fún ẹ ó yà bẹ̀rẹ̀ kan ká máa lọ. ẹ̀jọ̀ mo tajútajú mo rẹ́ẹ̀dì láti tẹ̀lé ọjà bẹ̀rẹ̀ báyìí. ó yà ká máa lọ. ọ̀gá ẹ gbọ́dọ̀ mọ́ rẹ̀ rù mọ́ tí fìlà bá ń tó bá wo jù fún ọ lórí mo lè bọ́ dé ó yà gbé wá. dúró èmi náà ti dọ̀gá nìyẹn o. wọ́n tún wá pakọ́ sí i. jẹ́ kí n pakọ́ sí. ó yà tẹ̀lé mi lẹ́yìn tẹ̀lé mi. arìnrìn sọ̀gá ẹni tó gbọ́n kọ́ parí. dání rè é ìtú méje tàdé pa lọ́kọ́ mọ́rìjìnà mọ́ dórí lẹ́. kí wọ́n parọ́ wọ́n gbádùn rẹ̀ dání ọlọ́ra. ọmọ bẹ́ẹ̀ mo ti tọ́ fún ẹ o àbá máa jà o mo ti tọ́ bẹ́ẹ̀ kó má máa pè mí ní Dání ọlọ́ra o mo ti tọ́ fún gbogbo yín ẹ má máa pè mí ní Dání ọlọ́ra my name is Daniel àbí kẹ́ pè mí ní Dání. wo Táíwò àṣàánù òun náà ń pè lógógó yín ká kọ́ di ní kúrámà tẹ̀tẹ̀ gbogbo àwọn èèyàn ló lálẹ́ àsì Dání ọlọ́ra lọ́ba Daniel lọ́jọ́ mọ̀ pé ọbẹ̀ dàpọ̀ rẹ̀ mo fẹ́ pépà ẹ máa pè mí ní Dání. ọ̀yá Dání gbóná ẹ̀rọ mẹ́rin ló wà lọ́dún ẹ̀. ẹ̀rọ méjì. torí mo mọ̀ ó ti lè lọ fi ẹran tẹ́ bẹ́ẹ̀ láì ti tọ́jú ẹ bẹ́ẹ̀ yẹn. mo mọ̀ nǹkan tó lè tó o. mo mọ̀ jẹ́ ọ̀rẹ́ ọ̀dà lẹ́nu àti ní 50-50 lájọ máa jẹun táwọn ayé ò bá ní sọ wá lẹ́nu ni ó yẹ ká jẹ máa nura wa ni ká máa fìfẹ́ hàn síra wa. jẹ́ kí n bẹ tí ẹ lẹ́nu. pépà tó bá fẹ́ pèsè mi lẹ́nu jọ́ láta o. ó láta. jọ́ láta o jọ́. ọ̀rẹ́ mi àtàtà ẹ̀yà àwọn náà bẹ tí mi lẹ́nu. ọ̀rẹ́ mi àtàtà àtàrísí gan mẹ́lọ̀ ọ̀rọ̀ yóò máa fẹ́ jọ bẹ́ẹ̀ ó dùn ọ́. ọmọ bó ti tẹ tọ̀dọ̀ ẹ̀ ń tì ó tẹ tọ̀dọ̀ ẹ̀ ń tì mi ò tọ́. tó bẹ́ẹ̀ ná
ó sì ní nǹkan tí mo fẹ́ sọ fún ọ ọlọ́mọbìnrin kan báyìí tí mo nífẹ̀ẹ́ sí ó sì wù mí kí n máa dín ọmọ kí n máa gbẹ káńsáǹdì rẹ̀ àmọ́ olóòbù kó olówó kan fẹ́ fọwọ́ lágbàá lójú wàá dákun bó ṣe bá ń lo àlùpàá ìyá rẹ fún ṣé mọ̀ pé mi gan orí mi ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe àti fẹ́ fẹ́ wọ́ọ̀kì. màtí bèbí ká lọ nà pa ni. ká nà ká bójú ẹ̀jẹ̀. ẹ máa tè ó mọ Dàní dàbòrú ìbá débẹ̀ máa dàbẹ̀rù ó dá mi mọ̀. Dàní dàgbòrú. Dàní dàbòrú ni. Dàní ọ̀rẹ́ mi. Dàní ọ̀rẹ́ mi. Ikú pa àwọn tí ò ní fẹ́ rẹ̀. Àpá ń kú pọ̀ ẹ̀yin sì ni apanilára ṣé kò sí tá a rí yín o. apá owó rẹ òwe ni ọkọ ni. ẹ kí lẹnu rẹ ní ọkọ torí pé ọwọ́ sùn wèrè táwọn ẹbọ ní fi ń gbòkú olófin làbí apá ẹ̀tọ̀ àtẹlẹ́ tó torí tẹnu bíi kékókó yìí kí wẹnu lẹ̀ kí wẹnu ọkọ ta ni ẹ̀yin wọ́n yà sínú 1000. èmi bọ̀dé máa nàbí tí ẹ fẹ́ yẹ ni. ọ̀gbẹ́ni ta kí ni jẹ́ bọ̀dé à ń bọ̀dé àbí kí ló pera rẹ ọ̀ ní dé èrè pọ̀ nu 50 naira ń bọ̀ wọ́n yà tiẹ̀ sí bẹ̀ ta ni ọ̀nà àwọn tó wà nu 50 naira wèrè kan gbẹ́jà dání ẹnìkan ronú ẹnìkan sì jẹun ẹnìkan gbé ẹnìkan rẹ́pìn ẹnìkan wẹ̀ nú omi ibo ló yà ọ́ sí bẹ̀ ọ̀ jẹ́ nǹkan kan wájú mi o ọ̀rẹ́ tèmi rè ìwà kan mọ̀ ń bọ́ sọ̀rọ̀ tí mo kú ọjẹ́ ní ìṣe o ti di májèlé o ní n kú ọjẹ́ mọ́. ẹ káàtì ẹ̀fà yẹn tí mo fẹ́ rí ẹ gbéraṣọ. o lè rí mi o èmi àtọ̀rẹ́ mi ń jẹun lọ. ta ni ọ̀rẹ́ rẹ. ojú ìyọ̀ sáfọ̀. apáṣẹ tí ẹ fẹ́ yẹ ni. tí ẹ fẹ́ rún. ta ni ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ rẹ. lájú ẹ̀rọ ọ̀gbẹ́rọ̀ pé bẹ́ẹ̀ mọ̀. jẹ́kí bá a jó oúnjẹ ẹ̀dá rẹ ìwọ náà má tutọ́ sí tọ́jú ẹ má tutọ́ sí. lájú ẹ̀rọ ọ̀gbẹ́rọ̀ pé bẹ́ẹ̀ mọ̀. èmi. má jẹ́ kí wọ́n bí mi sí ọ tí n bá bọ̀ ọ̀dọ́ gba ń sàn etí rẹ ni. ẹni tó pọyọ rẹ. ìgbà kan tó rí mi ò pé ní bọ́ sọ̀rọ̀. ó ti nà mí bá o. ó ti nà mí bá o. ó sì fi lórí ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni kí ló ṣe. ọ parẹ́. ó ti nà mí bá o. ó sì fi lórí ọ̀rẹ́. kí ló ṣe. ọ̀fẹ́ kú sà. wojú mi. tania. wojú mi. wọ́n lójú rẹ̀. jọya. ikú mo wọ̀ mẹ́yì. apá ṣé torí dìdìrì ló ṣe ń bọ̀ wọ́ọ́rọ́ rẹ̀. ọkọ̀ rẹ̀ mi ń dìdìrì. dìdìrì ni. ọkọ̀ rẹ̀ mi. ọjọ́ bọ̀ bọ̀ jàbọ̀. ẹni ọ̀kan náà gbà tó ọba kan méjì olójú kòkòrò. apá. tania. you cause trouble. ọ̀gbẹ́ni. 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 èmi kò ní tàbí tó bá wá. ọlọ́gbẹ́ kò sí tó bá ju àkóso èmi àtàkùn. Ọlọ́run má máa bà tèmi jẹ́ o. àbíbo ní kí n wá dà nígbà báyìí ibo ní kí n tún wá ọmọ yìí sí ibo ní kí n tún wá gbà má bà tèmi jẹ́ Ọlọ́run bá mi darí Dàní wálé. àánú máa jàyé ẹ̀yin ẹ̀ mọ̀ àwọn tó tàyé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ àánú máa jàyé ẹ̀yin ẹ̀ mọ̀. àwọn tó tàyé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ àánú máa jàyé ẹ̀yin ẹ̀ mọ̀. àwọn tó tàyé lánàá dà wọ́n ti tú màmí àwọn tó tàyé lánàá dà wọ́n ti tú wọ́n ti lọ àánú máa jàyé ẹ̀yin ẹ̀ mọ̀. àwọn tó tàyé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ àánú máa jàyé. dúró sẹ́ o mọtí. mi ò mọtí. Dàní ìwọ ò mọtí. màmí mi ò mọtí. súnmọ́ bí. Dàní. màmí. ọtí kọ́ lọ́rùn lẹ́nu ẹ̀. mi ò mọtí. o ò mọtí. mi ò mọtí. àwọn ọmọ jàyé ẹ̀yin ni mọ̀ àwọn tó tàyé lánàá dà wọ́n ti tú wọ́n ti ná màmí wọ́n ti tú. ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ torí mi mọ bàbá ẹ̀ tó lówó tí ò jáyé tó ti yẹ Dàní ṣòwò pé látìgbà tí wọ́n àti apátẹ̀ ti padà di ọ̀rẹ́ àpàpàǹdodo wọ́n ti kúrò ní Dàní ọmọ tèmi bí tó ti di nǹkan míì kọ́ ló má jẹ́ kó lè dàkú Dàní ó ti kúrò ní ọmọ tèmi bí o ó ti kúrò ní Dàní ọmọ tèmi bí o ti di nǹkan míì o Dàní ṣé wàá di kó tó wá pa mí kó tó yọ mí ní ọ̀rọ̀ mú sọ gbá kó tó pa mí dànù àmọ́ kò tí máa ṣe sọ̀rọ̀ ẹ̀. màmí àwọn tó tàyé lánàá dà wọ́n ti tú wọ́n ti tú. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo máa mọ̀ gbèsè tí máa gbé lórí ọ̀rọ̀ ẹ̀ ṣó ti yẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá wù ẹ kó wọlé tó bá wù ẹ kó máa pòyì ń bẹ̀ kó máa pòyì kó lóò mutí kó máa pòyì wọlé mọ̀ sùn síbi tó wà yẹn. àná wọn má jàyé ẹ̀yin ni mọ̀ àwọn tó tàyé lánàá dà wọ́n ti tú wọ́n ti yan màmí mi ò mọtí màmí mi ò mọtí tí mo mọtí ni tí bá tiẹ̀ fẹ́ mọtí màá mọtí màá pa mi tí mo ti mọtí báyìí tí bá fẹ́ mọtí ń tọ́ ẹ̀yin ọ̀nà dà. àwọn tó tàyé lánàá dà wọ́n ti tú wọ́n ti yan àwọn ọmọ jàyé. ó dà kórìí ẹ ò pé
ó déèyàn mélòó torí tọpọlọ ẹ̀ pé bíi tiẹ̀ yìí tó máa sọ fún pé òkè ó yá o wọ́n fẹ́ kó máa lọ sẹ́kọ̀ọ́ tínú máa bí à ń bá ẹ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní kó o fẹ́ lọ ni. mi ò lọ́dẹ̀tò mo ti tán fẹ́ mi ò lọ́dẹ̀tò mo ti tán. ṣé o gbọ́n ṣá o ti sọ o lọ sẹ́kọ̀ọ́ o rẹ̀ yín sọ́nà inú ẹ̀ yín dùn ẹ wò sista mi tó bá yẹ pé kò fẹ́ lọ èmi wò bóyá kí n kàn wá owó fún un ká kàn ṣí ṣọ́ọ̀bù fún un so kó dẹ̀ máa ta nǹkan bí. ìyẹn da nǹkan tá à ń tọ́ nìyẹn ẹ kàn máa kọ́wọ́ fèmí bẹ́ẹ̀ èmi máa ṣe kátàkárà máa ṣe business máa wá di babaláde nínú gbogbo ìlú yìí Dàání aládé Dàání babaláde ẹ̀dẹ́ kọ́kọ́ owó fún mi bẹ́ẹ̀ kí n máa ṣe business. bẹ́ẹ̀ni jáde kó gbẹ́nu oṣù sọ̀hún Dàání babaláde kọ Dàání babalọ́jà ni dáadáa ò dáa tó jọ ọkọ mi iríṣẹ́ ò máa ní dúró àìríṣẹ́ ò máa ní jẹ́ tiẹ̀ òkè báyìí ló máa lọ ò ní rí bú ẹ̀yìn torí kó bá mi kí ọmọ ìmọ̀lẹ̀ kó máa bá mi mú lọ sẹ́kọ̀ọ́ ǹjẹ́ ò ń gbọ́ mi kátikàti báyìí ló ń bá kiri àdúgbò rádaràdà ló ń ṣe kiri àtòun àtàwọn tó ń kóra wọn káàkiri ìkan tiẹ̀ wà nù wọn apá ló ń jẹ alúbọ̀lẹ̀ báyìí nìyẹn máa ń lù inú kúlù ló máa ń lù ọ̀tá ọ̀run ni ọgbẹ́bọ ni mo mọ̀ wọ́n sí adẹ̀ fi òjijì tí wọ́n dọ̀rẹ́ o tóun àti apádọ̀rẹ́ kò rí kóṣù ọ̀rẹ́ yìí pọ̀ jù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọ̀rẹ́ mi apá ọ̀rẹ́ mi àtàtà torí kò sùn gangan ní apá ọ̀pá gangan lọ̀rẹ́ mi ní ìtẹ̀wá ń tọ́ pé máa nì tó lẹ́kùn sí níbo ni máa bàbá sí níbo ni bẹ́ẹ̀ fi sí tí bá tẹ̀ wá dé pọ̀ ọ̀hún tó ń sìn sí ta ló máa bá mi fọjọ́ ta ló fẹ́ bá mi máa fọjọ́ mi láì jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ tẹ̀lé mi ta ló máa fọjọ́. ẹdùn náà ó ní ta ló máa bá òun fọṣọ tó ń bá lọ sẹ́kọ̀ọ́ kò yé mi ṣé ẹ̀yin lè máa ń fọṣọ ẹ̀. èmi nì àbí apá kí ló ní tó fẹ́ fi fọṣọ apá kí lè léyìn tó fẹ́ fi fọṣọ ṣé lè lè fọṣọ kó mọ̀. ẹ̀yin lè máa ń fọṣọ ẹ̀ ẹ̀yin gangan ni problem ẹ̀ kàn mọ́ ní ẹ̀yin ni problem ẹ̀ wá ń sọ̀rọ̀ pé ok apá kan ọ̀rẹ́ so ẹ̀yin gangan náà tún pẹ̀lú ẹni tó tún jẹ́ pé ẹ̀ tún ń fún lápá mi náà tí ò yẹ kẹ́ tún máa fún ẹ̀ ń fọ aṣọ ilé torí gílọ̀tọ̀ yìí wo jẹ́ kí n sọ ọ̀rọ̀ sí ẹ̀ ń bi tó ti máa gbọ́ ọ̀rọ̀ tí kò gbọ́ títí ẹ̀ fi di jẹ́ kí n sọ fún ẹ lénìí kó jẹ́ kókó láì tí inú ẹ̀ lẹ̀ kó fi gbọ́rọ̀ èmi gangan ò ní táìmù gbogbo nǹkan tí mò ń ṣe yìí mo fẹ́ lọ máa mẹ́yìn ọ̀kan kéèyàn kan máa bá mi gbé mi fẹ́ kéèyàn kan stress mi torí mi stress ara mi ọlá àwọn ló fẹ́ jẹ́ o tó ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ tó ń rí wọn ò mọ̀ káwọn kan náà bí mi torí bí màmá mi ṣe kú báyìí tó ti mú mi láti kékeré wọn ò jẹ́ kẹ́nìkan kan mọ̀ pé ok àwọn èmi kọ́ ni mo bí o wọ́n tọ́jú mi dídí mo ṣe wáyé ni màmá ni mo máa ń pè wọ́n náà wo bó ṣe ń stress wọn wọ́n fọṣọ fádúrú ẹ̀ ó ti yé mi kò sí problem gbogbo aṣọ ẹ̀ tó kéré tó tóbi kó gbogbo ẹ̀ tó bá dẹ̀ fẹ́ dín nǹkan kan mú má wò rí má ra aṣọ fún ẹ lẹ́kọ̀ọ́ o ti gbọ́ má ra gbogbo nǹkan tó bá ti fẹ́ fún ẹ àjọ ń lọ sẹ́kọ̀ọ́ ní ògbélu ìmọ̀ kó jẹ́ kán sinmi má pa fún mi. tó ti gbọ́. ọ̀dẹ̀. ṣé o ti gbọ́ ọ̀dẹ̀ ìjọ lọ sẹ́kọ̀ọ́. màálù ẹ̀dẹ́kọ̀ yẹn ni ìwọ sọ fún mi kó o tún lọ. wọ́n ti dàbọ̀ máa nà mí o wọ́n ti dàbọ̀ máa nà mí o wọ́n ti dàbọ̀ máa nà mí o. ó dà mí ẹ̀nà ẹ́ ó dà mí ẹ̀nà ẹ́ ó dà mí ìtọ́ pé mo máa nà ẹ́ mi ìtọ́ pé mo máa nà ẹ́ mi nínú ẹ́ mi ìtọ́ pé mo máa nà ẹ́ o mi ìtọ́ pé mo máa nà ẹ́ ẹ̀wọ̀n tẹ̀sán mọ́dà ṣé mo kẹ́yìn lẹ́ bàjẹ́. ẹ má nà mí o tẹ má ti nà mí bẹ́ẹ̀ yẹn orí máa pọ́n mi ni o. ṣebí ìwọ ti mú lọ sẹ́kọ̀ọ́. of course màá mú dẹ́kun yẹn. má bàa mú lọ ó yá kọjá sínú ilé yàrá àsàlẹ̀ yẹn lọ́wọ́ ọ̀tún yẹn kó lọ tún ṣe yàrá tó dọ̀tí rẹ̀ lọ tún ṣe wà á máa ṣe bí ọmọdé wà á kó pálí wọlé bí ọmọ kékeré òun ní sìn adáàlejò báyìí ní sìn ǹjọ́pọ̀ náà bó ṣe lọ pọ́dù wá nìyẹn tó lọ pọ́dù wọlé mo ń pa ìdún láyé yìí oṣù mi mo máa rọ̀ tàbí àbí. ẹyin ní kankan lẹ bá yẹn mi náà máa yí pàmpẹ́ o. dákẹ́ ẹnu ẹ̀mí sọ fún ọ yẹn ṣé ò ń gbọ́ tèmi oríṣiríṣi oògùn dùn ni mò ń rà o bó ṣe ń gbé fún mi báyìí ni mò ń rà ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló bá mi ṣẹ́gun dùn o jákòjá tí mo lé pọlọ tún lé ṣe kó gbé tébù fan nínú yàrá mi kó gbé sínú yàrá fẹ́gbọ́n yẹn kẹ́gbẹ́ yẹn rí ibi sùn kó dẹ̀ mú kí ní àbẹ̀bẹ̀ yẹn sínú orí bẹ́ẹ̀dì fẹ́mi kémi rí kiri nǹkan fẹ́ ra. farabalẹ̀ má lọ má nu ẹ lára ṣé torí mi lẹ ṣe ní pé kó lọ palẹ̀ mọ́ yàrá yẹn tẹ́lẹ̀. kó lè rí ibi sùn ni. àná ẹ má stress ara yín ẹ mọ̀ pé ní Friday mo ṣì ń lọ club mo dẹ̀ ti book hotel tí mo fẹ́ sùn so láti club máa gbọ́ hotel so tó bá ti dàárọ̀ máa wá gbóhùn. àbí torí ọ̀rọ̀ ọdún tí mo sọ gbogbo ẹni mo ti pa kò sí ìdùn kankan. kò ń sọ̀rọ̀ ọdún kò sí ìdùn kan bẹ̀. ṣe bíbi tẹ́ ti tọ́ wa àwọn bíbi tẹ́ ti tọ́ wa náà ni mo mọ̀ bọ́ mo máa jáde. bàdá mi tó ní dé ìjẹun ẹ má pa àwọn ọdún ẹ̀wọ̀n ọ̀bùn mọ́ gbọ́dọ̀ bàtọ́ wà nínú ilé kò tí kọ́kọ́ fún wa ẹ wá lọ tù. Dání ọlọ́ra dání ọlọ́ra olùdé ó máa ti dé o dání. kàn ń sọ̀rọ̀ má bínú ṣé tó bá jẹ́ pé ẹ̀yin fúnra ara yín
lẹ́ ń ṣe irú business yìí ṣé ẹ máa gbàdúrà kí bíbá ẹ bàjẹ́ ni ẹ ń sọ rárá ok báwo lẹ máa sọ̀rọ̀ sí customer bẹ́ẹ̀. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ìgbà tí wọ́n wá tí mo dẹ̀ lọ price mọ́tò ẹ̀ fún wọn tẹ́ bá rí iye tí wọ́n sọ kí ni ẹ ló bí mi nínú tó dá ṣé tó bá yẹ pé ẹ̀yin lẹ ta mọ́tò bá iṣẹ́ lè pé níyì yẹn pé aṣá wà òkè ṣàtúrò wọn pé ṣá ìwé tó fà á nìyẹn má gbé. ẹ gbọ́ nǹkan tẹ́ ń sọ jáde lẹ́nu àgbàlagbà níyẹn ń ṣọmọ kékeré náà ok mọ́tò yìí sì tán fẹ́ rà tẹ́ wá sọ̀rọ̀ sínú ẹrú ẹ pé tẹ́ sọ̀rọ̀ sí ẹni tó fẹ́ rà yẹn ẹ jọ ṣé ẹ máa lọ mú fámìlì yín wá kó wá rà no mò ń bèrè lọ́wọ́ yín ṣé fámìlì yín bí yín máa wá ra mọ́tò ìpadà ń sìn. nígbà tẹ́yìn náà sọ pé ẹ̀yin náà mọ̀ pé bí yín kankan ò ra mọ́tò báyìí then kí ni reason tẹ́ ṣe lé kọ́sọ́mà lọ fún mi. èèyàn sọ pé iye báyìí ló ń fẹ́ rà customer is always right mo gbọ́ tó máa ń sọ ẹ sọ fún náà nínú pé ok o iye báyìí la lè ta ẹjọ ẹ bá wa ra ó ní bẹ́ẹ̀ ṣe máa relate pẹ̀lú ẹ̀ tó máa wò pé ok mo ṣì máa wá rà gbogbo nǹkan tẹ́ sọ fún ló sọ fún mi náà ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ tó bá tún ti repeat ara ẹ̀ mo mọ nǹkan tí màá. babe báwo ni ṣe wà. ẹ máa lọ màá bá yín sọ̀rọ̀ later. báwo ni. mo wà ìwọ́n kọ́. mo wà. kí ló ṣẹlẹ̀ kí ló dé tójú ẹ lẹ. kò sí much mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. ok jẹ́ lọ sínú ọ́fíìsì. no wo mo kàn ní kí sáré wá rí ẹni because mo ṣe ń lọ bí kọ́kẹ́ tó máa padà sílé. pẹ̀lú ojú ẹ̀ yìí náà. kí ló ṣẹlẹ̀. má bínú darling mo délé ìsìn mo bá àbúrò ẹ̀ Daniel nínú ilé. mo wá wò pé ó sọ fún mi pé òun lọ sábúlé lọ mú àbúrò ẹ̀ wá mi ò wá wí anything why tábúrò ẹ̀ máa wá sínú ilé wa without my consent. I'm so sorry about that. Mo jẹ̀bi because ó yẹ kí n jẹ́ kí èmi àti ẹ ti jọ sọ ọ̀gbà tí mọ́mí ti sọ fún mi láti ìgbà yẹn náà mo ti ń wò pé ó máa bọ̀ ń tiẹ̀ jàre so má bínú. ó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó ó yẹ kó jẹ́ kí n mọ̀ nípa everything. má bínú mo understand má bínú. mi ò bínú mi ò tí ì bínú. ṣé torí ẹ̀ ló yín sọ pé o ò lè wọlé sínú ọ́fíìsì. no sórí mi ò tí ì bínú mi ò dẹ̀ wọnú ọ́fíìsì ọ̀tá fẹ́ sọ yẹn mo lè sọ ń bí báyìí o mọ̀ kan tí mi tẹ̀ ń wò sórí bí mo ṣe ń wà àbúrò ẹ̀ bẹ́ẹ̀ mi ò wà comfortable with him do you understand so tó túmọ̀ sí wípé èmi àti olùjọ́ gbénú ilé yẹn ṣe yẹ àìdá kò gbálẹ̀ fún síta àbí kó jẹ́ kó padà sọ́dọ̀ màmá lábúlé ìkọ́nú méjèèjì. What are you saying now? àwọn èèyàn máa gbọ́ wọn máa rí bí ẹni pé irú ìyàwó wo lélẹ̀. ìyàwó wo ni mí ṣàbúrò mi bá wa gbé ni. ẹ̀bùn torí kábúrò tiẹ̀ ò bá wa gbé ò lábúrò tó lè bá wa gbé so àbúrò mi láti kúrò nílé jọ̀ọ́ má bínú kí ni kí n sọ fún màmá mi pé ok ìyàwó mi sọ pé àbúrò mi ò lè bá wa gbé torí ẹ̀ mo ṣe gbalé fún àbí torí ẹ̀ mo ṣe dá padà sílé tó ti wá. pé ìyàwó ẹ̀ sọ pé òun wà comfortable with him so kó padà sábúlé kó sí jàǹbẹ́ náà báwo ló ṣe máa èsì kí n máa bá ru Dani àbí ọkùnrin Dani kí lè orúkọ wọn kí n máa bá wọn gbé nulẹ̀ ìyẹn ò lè work náà tó láti understand èmi náà tó láti kò easy bẹ́ẹ̀. ó ti ń pariwo ìtàláwà tó bá jẹ́ pé inú ló ń bí ẹ má bínú pé mi ń sọ fún ẹ ọmọ yẹn ò lè padà mi ìdẹ̀lẹ̀ gbálé fún. baby kò lè work mi ò lè kó pẹ̀lú ọ̀bọ̀n yẹn nulẹ̀ yẹn yes èmi àti ẹlájọ nílé ilé ọkọ mi lé mi ni tó túmọ̀ sí wípé bọ̀bọ̀ yẹn ò lè bá wa gbé. ọmọ ìyá mi là ń sọ̀rọ̀ nípa yìí. kò ní kókó ṣe o bí mo ṣe wà mi ò sọ ọmọkọ tí fẹ́ sọ mọ́ rárá my point is mi ò lè bá bọ̀bọ̀ Dani ẹ̀ gbé nulẹ̀ yẹn mi ò lè wà comfortable with him kò sí mo fẹ́ ṣe mi ò lè cope kò lè work. olóyún ọ̀ṣọ́rọ̀ ọjà má pariwo ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe sí mi lè dá padà. okay sori a lè yanjú everything bí báyìí a máa sọ létà bí àtúwárí lálẹ́ ní tèmi o wọ́n bọ̀ ìmọ̀ àgbà wálé fún àbí kó wádùn àwọn ọ̀rẹ́ kan tó máa gbé èmi o mi lè bọ́ ọmọ ìgbélé kí ló dé kí ló fẹ́ sọ mí dà. mo ti ń parí ṣé torí ẹ̀ ló ṣe. ìwé àtọ́rí ẹ̀ ní o mi ò ṣe o. Dani ọlọ́ra o máa ti dé. I can see myself I can feel myself I can see myself so smooth. I say I can see myself. I can see myself. If you do me, I do you, yeah. God no go vex. If you do me, I do you. ó dàbí pé kò tó dẹnu ilé yìí o kò tó dẹnu èèyàn máa dẹnu ilé yìí tí ó ní ibi ilé báyìí tí ó ti tẹ̀ báyìí. kí ló ṣẹlẹ̀ kí lè wọ́n ní kitchen. oúnjẹ tí máa jẹ ni mo rò pé mo ti lọ tún inú pot mo oúnjẹ ń bẹ mo tún inú bíbà mo oúnjẹ ń bẹ gbogbo péjì mo ti. ẹgbẹ́ ni òṣìṣẹ́ oúnjẹ rẹ tẹ́ máa sọ bíi dìrín ṣe iná máa ṣà tó bá yà tó wá ní pé òun rú sí àbọ̀ kó èèyàn. mo tọ́ bébí ń pa mí ebi ń pa mí ni mo ti wá. kí ni mo ti ẹ̀ ń sọ ṣe iná máa ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá bọ́ sínú kíṣẹ́ rẹ̀ sínú ẹgbẹ́ rẹ̀ sínú àtúpọ̀tọ̀ mẹ́mi kí ló ṣẹlẹ̀
kò sóúnjẹ báyìí o ṣe tó gbọ́ mi ẹ láì tí kẹ́ gbọ́ mi nígbà tó gbọ́ mi máa kúrò ní ilé ń bí tó máa travel kò fi owó kọ̀ọ̀kan sílẹ̀ dé tó máa fi sóúnjẹ tó túmọ̀ sí pé kò sí oúnjẹ tí anybody máa jẹnu léyìí tẹ́gbọ̀n yín máa fi lọ tó máa fi dé bẹ́ẹ̀ ni mo sọ. ẹ wo èmi ò tẹ̀yẹ o èmi ò bínú mi tẹ̀yẹ o èmi máa jẹun o èmi mọ̀ bẹ́ẹ̀ ẹ̀fọ́ mi máa ti fọwọ́ oúnjẹ sílẹ̀ máa ràn máa dáná. ẹ ṣètò ẹ̀gbọ́n yóò ṣòwò ló fọwọ́ oúnjẹ sílẹ̀ ẹ kò bí mi ìbáyìí rojọ́ mi ò lè rojọ́ mi lè pariwo ṣètìgbọ́ tó bẹ́ẹ̀ kí n ṣe wèrè fún yín mi ò lè rojọ́ mi lè pariwo ẹ láì tí kẹ́ gbọ́ mi dáadáa láti èdè lọ tó bá tún rí nínú kíchìn mi àbí ìwọ ìbá ẹ wá ṣe anything àbí mi ò ní sáà ní gbogbo kórìíra mi báyìí máa jọ yín lójú kan máa jọ sí yín máa yẹ̀yẹ́ yín gangan ni o mi ò ní pẹ́ ilé mọ́ o kẹ́kẹ́ kó rí yín pé what's rubbish. ẹ mọ bẹ́ẹ̀ títọ́ tọ́tọ́ yín tí mo ti máa ń wú bẹ bọ̀dá mi ni bọ̀dá mi ò tẹ̀ bẹ́bí pa mí o bọ̀dá mi ò bẹ́bí pa mí mo mọ̀ bó dé wà nù ní ẹ̀ mẹ́fọ́ mi ló jẹ ẹ wo. Ṣọlá ìkẹ́dálẹ̀ ni. lọ́rọ̀ ó yẹ ẹnu. máa rí tó bá ti jẹ́ léètàn sí tí ò bá yó oúnjẹ ṣì wà ní kitchen so màá lè fún ẹ ní ètò bá kù sí mo ní ẹran ẹ. ó ti wòye lọ́lẹ̀ very very lọ́lẹ̀. ẹ̀rọ ní aláìtọ́ púpọ̀ náà. èmi ni nàá mo ṣe náà. very lọ́lẹ̀. right. bí o sọ pé mi sùn. mo ṣe máa gbá ilé tí ṣé mo máa dì ní. ó gbọ́ mi sí náà. mi ò lè gbá ilé tí ní sùúrù calm down. báwo ni máa gbá ilé tí mò ń jẹ lọ́wọ́ mo bẹ́ẹ̀ bomi ń sin ni náà báwo ni máa gbá ilé. kí ló ń gbọ́ mi sí náà. mi ì lè gbá ilé tí náà báwo ni ṣe bí mo bomi fẹ́ sí mi fẹ́ ní báyìí. ó tún sùpẹ́ mi. kí ló ṣe ní tí mo ṣe what's wrong with you. ó tún sùpẹ́ mi. what is wrong with you now kí ló ṣẹlẹ̀. ní sùúrù sẹ́ mo dáná wait hey baby mo dáná kí ló ṣẹlẹ̀ ṣé kò ti yà wò. Down. Tèmi ẹ̀dọ́ bí kò tó jẹ nínú ilé tẹ́lẹ̀ ni ẹ fẹ́ máa bẹ̀bí padà ní orí ta ẹ̀ méjèèjì ẹ̀wù yẹn inú wọn pẹ̀rọ bẹ́ẹ̀ ń pẹ̀rọ bẹ́ẹ̀ ó yẹ kí n pa ẹ̀ ni. máa dó oúnjẹ ìwọ̀n nílé máa pa balẹ̀ lọ jẹ́ wọ́n tún fún èrò lómi ó yẹ kó mi ẹ̀ kó tápá ẹ̀ lórí dáhùn dáhùn ó yẹ ti dáhùn. Òrùka ìbẹ̀rù lè yí òrùka ìbẹ̀rù òrùka o. ariwo ẹ ń pọ̀ bẹ́ẹ̀ o tó bá dẹ́ mọ́ mo lè jẹ́ kó mọ̀ sínsìnsìn ni o. kí n mọ̀ ẹ má jẹ́ kí n mọ̀ mi ò lè parọ́ fún yín nìkan tí mò ń gbìyànjú àti sọ nínú pé kò sí pé tó fẹ́ fi parọ́ fún yín ó ṣe wáyé nǹkan tó wà nínú ilé náà ni mo ní kẹ́ pé òun fi kò sí kan. láì sí dáa. afa sáà gbónú ilé kò sí ẹnìbọdì bẹ́ẹ̀. kò sẹ́ni ọkọ bẹ̀. kò sí rísì fún mi láti parọ́ fún yín báwo ni mo máa parọ́ fún yín èmi àti ìlàjọ wọnú ilé lálẹ́ àná bó ṣe wá rìn báyìí ni mi ò mọ̀ bá ju méjì báyìí lọ́nà ilé. bó ṣe yín ló mọ̀ ok ó fi ń ṣó pé ọmọgbọ́n lòun náà nìyẹn kò yé. ọgbọ́n ni mi mọ̀ bóyá ọgbọ́n ni bọ́ mi lè parọ́. wo o fẹ́ gbọ́ bọ̀bọ̀ yẹn sẹ́ màá jẹ́ kó mọ̀ kó jura wọn lọ ọgbà àgbọ̀gbọ̀ màá jẹ́ kó mọ̀ kó jura wọn lọ wo tẹ ọkọ gbọ́ fìyẹn lẹ̀ jẹ́ ká kọ́ yanjú ilé tó wà lẹ̀ wá àfà ilé tó wà lẹ̀. oṣù sórí ẹ yíṣà o lè bá a kà ìwọ ló fẹ́ bá a kà ìwọ ló fẹ́ bá a nà ni. baba àlàyé yìí bóyá ń ṣe mí bí kí n jẹ́ kó sáré mú ọ straight kí n sáré jẹ́ straight up fún mi bẹ̀yẹn ni o. ẹni kọ́ máa jẹ mí ẹni kọ́ máa jẹ mí. má pariwo wá kó o sì máa jẹ kó tó jẹ sórí wèrè yẹn màá rí pé mo wá kan màá rí pé mo pa wèrè oya guys ẹ wá nu ilé yẹn fún mi ẹ wá kan. Òrùka ìbẹ̀rù kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tani ẹ. Òrùka ìbẹ̀rù lè yí òrùka ìbẹ̀rù lè yí ìyá ìyẹn nínú ìlú ìbáraẹni jùlọ láì ní pété olóró onígbàgbọ́. ẹ bá rí iná àwọn ibi tó ti fòdó bí lẹ́jẹ̀ ń wò ọ̀rẹ́ báwo ló ṣe tó fi de àwọn ọ̀daràn mọ́lẹ̀ torí mi ò gbọ́dọ̀ tàn ẹ́ jẹ ṣe ló ń dàbí kàyéfì fún mi o. tó ṣe ń béèrè yìí lèmi gan ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi because kò sí tán ṣe lè béèrè tí mo lè explain ju pé ọpẹ́lọpẹ́ Mr. Benson gateman mi àwọn ni wọ́n mú gbogbo wọn bó ṣe ṣẹlẹ̀ ò yé mi gan àwọn ni kò wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mr. Benson. àwọn ẹranko. Sir ó ní ẹ̀yin lẹ dè àwọn pípù yìí mọ́lẹ̀ ọ̀nà owó lẹ gbà tẹ́ fi dè wọ́n mọ́lẹ̀ sà.
èmi kọ́ ọlọ́run ni àwọn bàbá wa mọ̀nìmọ̀nì wọn ní ewé ń bẹ ògùn wà bẹ́ẹ̀ bá ń gbọ́ ewé o àrùmọ̀ ń gàlè ewé o àrùmọ̀ lè sí pé ewé o sí àrùmọ̀ ń gàlè o. bàbá mo parapọ̀ mọ́ afẹ́fẹ́ ni èmi fútáǹtì ọkùnrin ogun ẹ wo bí wọ́n ti wà yìí idán kékeré mo pa fún wọn bọ́ bá jẹ́ pé mo pa dán ńlá fún wọn ni òkú lẹ́lẹ́jà ta ẹ mọ ṣúárì lẹ́mọ̀ kó wọn lọ ìtẹ́fẹ́ mọ kó wọn lọ kí ni àbí kí n padàn fún wọn nísìn. ẹ má tún padàn mọ́ ẹ má pa ètò ẹ̀ sì ṣe lójú mi ó ti tó. mọ̀dá mi ẹ̀jẹ̀ kan tẹ ẹ̀jẹ̀ kan tẹ ẹ̀jẹ̀ kan tẹ. ẹ wò ẹ fún mi lákàá nọ́mbà yẹn jẹ́ kí n ṣe 200,000 sí yín sìn. mọ̀dá mi tí wọ́n tẹ ó ti pọ̀ jù 200,000 ti pọ̀ jù o. kí ló ń ṣe ẹ ṣe torí pé ò sí níbẹ̀ ni ò jẹ́ kó mọ tútọ́ fi mí pa eléyìí òun ló ń sọ pé òun á fìbọn òun kóhun pa mí. ọ̀gá kò lè pa yín sẹ́ẹ̀rì ìbọn tó mú dání o bó bá jẹ́ pé ṣe ni ẹ̀yìn aláwọ̀ ẹ̀kọ́ yìí ni omi náà dà dùn bẹ́ẹ̀ èmi ti dé ńgbà náà. èmi ò mọ ká ní mo mọ̀ máa ní kò yìn. kò lè pa yín. so ẹ lè jẹ́ ń tù báyìí 200,000 yẹn ò pọ̀ ju jẹ́ ká fún. it's okay that's all right ọ̀rẹ́ àwọn máa kó wọn lọ sí tó bá ní nǹkan kan tó ṣe fẹ́ sọ lórí ọ̀rọ̀ wọn kò wá bá wa ní. kò sí nǹkan kan tí mo fẹ́ sọ ẹ kàn make sure pé wọ́n pa wọ́n most especially idiot yìí. that's all right àwọn máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ sà ọ̀nà wo la lè gbà láti ní kí wọ́n tẹ̀lé wa àbí wọ́n lè dìde bọ́ ṣe wà yìí. ọlọ́pàá kò sí nǹkan kan tó ṣe wọ́n ó dìde rìn àmọ́ bó bá jẹ́ pé ẹ fẹ́ kí n tún fọfẹ́ gbé wọn dé àgọ́ yín lọ́hùn àtẹ̀yìn àti wọn wọ́n sùn ìrúbújú ìwì ó di police station. rárá kàn fẹsẹ̀ rìn tẹ̀lé wa ni. ẹranko wọ́n lọ fẹ́ pọ̀ gan. òun ló sọ bẹ́ẹ̀. ọ̀ tí ẹ̀ lérí wọn pa. officer now let's idiot. ewé ń bẹ ewé ń jẹ. ọ̀yọ̀yọ̀ ẹ tẹ́lẹ̀ rẹ mẹ́fẹ́. idiot. ọ̀dà mi ṣé 200,000 yẹn wá pọ̀ jù báyìí. ó kéré nu gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí tó bá ti ń di àárọ̀ mo fẹ́ rí gbogbo àwọn fámìlì yẹn béèrè nǹkan tẹ́ bá ti fẹ́. ẹ jẹ́ n tètè fún lákà nọ́mbà pẹ̀lú tí ọmọkùnrin sọ yìí ọ̀dà. kọ́lẹ̀ dá ilé dúpẹ́ ilẹ̀ ti tẹ̀ yẹn. ṣé kò yí ọ ni. ó dẹ̀ tún fẹ́ yẹ kó tún máa béèrè wọlé ó ní ìdá ti béèrè ẹ̀ mọ́ ó ní ìdá ti béèrè ẹ̀. kò yí ọ. ẹ̀rọ̀kọ ẹ bá mi ti gé mi. ló bukú làbúrò ọ̀gá ìṣá ọ̀fẹ́ jáṣẹ́ ayé rẹ̀ ò ní ta. Dani ọlọ́ra Dani ọlọ́ra olùdé ó máa ti dé o Dani ọlọ́ra Dani ọlọ́ra Dani ọlọ́ra olùdé. Ọ̀fíìsà bó ṣe jẹ́ gangan ni mo sọ fún yín torí mi ò ń ṣọmọdé ẹni tó rán wa níṣẹ́ mo sọ fún yín sá. ok n tó ń jẹ́ kó yé mi nínú àlàyé tí òun ṣe fún mi ni wípé arábìnrin Ọlámídé yẹn òun ló rán yín wípé kẹ́ lọ rọ́ọ̀bù ọkọ òun Mr. Adéyanjú. Ẹ̀sà bó ṣe jẹ́ gangan ni ẹni. ok officer take him back. ṣebí ohun tó oníkálukú ni wọ́n ń ṣe o ilé ayé lọ fà gan o ohun tó oníkálukú ni wọ́n ń ṣe ilé ayé yìí mo ní ohun tó oníkálukú ni wọ́n ń ṣe o ilé ayé lọ fà gan o ohun tó oníkálukú ni wọ́n ń ṣe ilé ayé yìí ò ní gan. ọmọ wa ni mo ráàyè mo sá ọkọ àti ìyàwó closer. ẹ wo wọn finifini o. it doesn't matter the face that you see o. inú gangan ni kókó. àmọ́ ta ló nínú. ta ló nínú. ohun tó wù wọ́n. ṣebí ohun tó oníkálukú ni wọ́n ń ṣe. ilé ayé lọ fà gan o. ohun tó oníkálukú ni wọ́n ń ṣe. ilé ayé yìí. mo ní ohun tó oníkálukú ni wọ́n ń ṣe o. ilé ayé lọ fà gan o. ohun tó oníkálukú ni wọ́n ń ṣe. nígboro ayé o. ilé ayé yìí ò ní gan. ohun tó oníkálukú ni wọ́n ń ṣe o. nígboro àní ohun tó oníkálukú ni wọ́n ń ṣe o. nígboro ayé o. ọ̀gá o ẹ ṣeun gan o. ẹ̀yin ni kémi máa dúpẹ́ fún. kì í sá ẹni kí n gbé ike tó bá wù mí kí n náwó sí. mọ́tò tó bá ti wù yín ẹ gbé mo máa kówé ẹ̀ fún yín àti kọ́kọ́rọ́ ẹ̀. lórí pé mo kàn bá yín máa ń olè lásán. kí ló sọ. oore kan ṣe yẹn wọn wọlé. ṣẹlẹ̀ pọnpọn lélẹ́yìí àwọn tí ń ṣe bíríkìlà ni wọ́n máa ń lo orí eléyìí
wọ́n mọ̀ ní kó sọ́fẹ́lì. ẹ rí i pé ẹni tó ń bá mi ṣiṣẹ́ gan sọ pé ha kò ń ṣe mọ́tò àwọn tó ń ṣe bricklayer o ṣe ti understand ẹ má jẹ́ kí n nawọ́ sí mọ́tò tẹ máa gbé fún yín ẹ gbé ní mọ́tò tó bá ti wò yín bí. mo sáré pé ń dọ́gbọ́n wa pa abẹ ń bẹ tí ń sọ̀rọ̀ ẹ̀ ń dọ́gbọ́n wa pa abẹ. ẹ dákun. mo fẹ́ fẹ́ mí ìmoore hàn ni. ọ̀gá eléyìí nǹkan. bàtà mi ẹ má dá lóhùn o ẹ má olè ní olè ní ẹbí olè ní yín o olè ní ṣé ẹ fẹ́ máa kéèyàn kan tẹ́ ẹ jẹ bàtà mi ẹ má dá wọn lóhùn ẹ̀wọ̀n kọ́tọ́ lọ́nà wọn tí bẹ́ẹ̀ olè ní ẹ̀wọ̀n ojú ẹ̀mí kan ẹ̀hún bọ̀ ẹ má dá lóhùn o. tẹ́lẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà pẹ̀lú gbogbo adúró rẹ tí bàbá yìí ṣe fún ẹ ṣé o mọ̀ pé wọn náà ṣòro fún òkè tó bá jẹ́ pé ìṣe ni àwọn olè yẹn ti gbẹ̀mí mi jọ ta ló máa bá sọ̀rọ̀ lẹ́nìí so kakọ̀ fẹ́ mímọ́ rí ọ̀kan fún wọn mọ́tò ń pariwo pé ó ti pọ̀ jù. ọ̀gá ọmọdé ní í ṣe. àwọn ọmọdé tó ń ṣe yóò nà máa mọ̀. ṣé wàá èmi náà ti rí bẹ́ẹ̀ ṣé wàá ọmọdé nìkan kan làwọn àṣọ pé ń ṣe báyìí ẹ fún mi láyè tá a bá ṣe tán kí n bá yín ṣàgbo. ẹ bá mi ṣe àgbo ẹ bá mi ṣe ó ní ìdẹ bẹ́ẹ̀ni kárẹ̀ lè balẹ̀ ìgbó náà ni. save ẹ̀mí mi tí ò jẹ́ káwọn olè pa mí kò dẹ̀ ń pariwo mọ́tò pọ̀ jù káwọn olè wọlé wá káyàn mọ́ kéèyàn save èèyàn kó òun lù ẹ̀ téèyàn bá ti lọ kí ni ká máa ṣe sí. kò sí o ọ̀gá kò sí o kò sí àbúrò. ẹgbẹ́ náà ni. Òrùka ìbẹ̀rù lèyí òrùka ìbẹ̀rù òrùka ìbẹ̀rù lèyí. No problem, so ẹ jẹ́ kí n lọ arrange ìwé yín kọ́ dẹ̀ fún yín kọ́kọ́rọ́ mọ́tò yín. Kò sọ no ẹ̀yin ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ má worry ẹ wo congratulations to you and me. ṣe ẹ mọ rí nǹkan o èmi kan ara oore kékeré lásán báyìí mo ṣe. ó tóbi lójú ọ̀gá. ẹ wo bí mo ti wà yìí wọ́n lè fi mí sọ díndín ìlú. irọ́ ni o. akọni ẹlẹ́rù ni wálé wa. ọmọ bíi ẹ̀dá tó pa nǹkan mọ́tò kọ̀ọ̀kan bẹ́ẹ̀. kí ló sọ nísìn. ṣé nǹkan mọ sórí rẹ ṣé nǹkan tí ma ṣe ọ mo bá yẹ dá ṣé nǹkan ṣe ọ ni. bàbá mi ó dàbí bẹ́ẹ̀ nìkan ṣe báyìí o ìjọ ìkórí ilé yẹ kàgbá mọ́tò ikú bí a ṣáà sọ fún anybody pé à ń bọ̀ bíbá ṣe ṣe pé àwọn ará ilé ti tẹ̀lé wa dé bí. ẹ máa gbà mí lọ́wọ́ ọmọ ṣe rí bẹ́ẹ̀ yẹn bá tàbá yọ pé kí ló ṣe. mo ń bọ̀ gbogbo ẹ̀ kọ́kọ́ dúdú ní ibi mo wá ń rí náà mo wá ń rí star. kí ló ń ṣẹlẹ̀. ó gbá mi létí ni. mo ṣe fún báyìí létí ní ọmọ inú wà lẹ́gbẹ̀ẹ́ yìí. ó gbá mi létí ni. ó di méjì 2. tó ti fẹ́ mọ́tò àbó fẹ́ mọ́ ó yẹ tó burú jìn. ẹ dákun wọn ò fẹ́ kọ́ mọ́. mo ti sọ fún wọn pé wọn ò fẹ́ mọ́. ta ló máa sọ bẹ́ẹ̀ fún yín pé kẹ́ má dúró gbọ́. ọ̀gá kí ló ń ṣe yín náà kò sẹ́ni kankan lọ́dọ̀ yín. ọ̀gá ẹ jẹ́ mọ́ lọ ọ̀gá ẹ jẹ́ mọ́ lọ ẹ di kọ́kọ́rọ́ ọkọ yín mú ọ̀gá ẹ jọ. ẹ má ṣe bẹ́ẹ̀ náà kí ló ṣẹlẹ̀. kí lẹ tún. tó máa jẹ́wọ́ tí àbó ní jẹ́wọ́ tó pa ẹ́ dànù. àwọn ni jẹ́wọ́. bóyá jẹ́wọ́. wípé kí. kí ló ṣẹlẹ̀ ta lè bá sọ. ṣó máa ń ṣe wọ́n bẹ̀ tẹ́lẹ̀ ni kí ló ṣẹlẹ̀. kò sí kankan ọ̀gá wọn ò mọ nǹkan kan nínú àwọn olè tó wá wọn ò mọ nǹkan kan nínú àwọn olè tó wá mo ti ń jẹ́wọ́ wọ́n lọ́ mi létí o wọ́n lọ́ mi létí o. òye ta ó yá bá yẹn hàn. ọ̀gá mo rí iná jáwọ́ lọ ọ̀gá ẹ yẹ mọ́ lọ ẹ wá kí ló ṣe. má bọ̀. kí ló ṣẹlẹ̀. irọ́ wọ́n ṣe. ṣó parọ́ fún mi tẹ́lẹ̀ ṣé kò ń ṣe òun ló ṣe. Dani olora, Dani olora òwúrẹ́ ó máa ti dé. I can see myself, I can feel myself, I can see myself. Those fools, Tàyè ti jẹ bàbá yìí tó ti bá fún ẹ ní ìlàjì ọ̀yà tọ́jú tí mi tọ̀ Tàyè. yẹn nídìí tí ẹ̀ ń wáyé tó tí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kó lẹ̀ wá ní. ókè àbẹ́yìn náà ti tọ̀fẹ́ ẹ̀yin náà ti padà ẹ wò ìyá nìkí ibi tẹ́ tọ́fẹ́ wà yìí ẹ wò ibi báyìí ò dáa o èkó lọ pé ibi báyìí o ẹ wò tí kankan bá ṣe tẹ́ bá lọ tọ́fẹ́ ẹ ní ẹ̀kan lé o tẹ́ bá lọ bú kọ́ mi mo ti ta yín nù. Dani ọlọ́ra. Dani ọlọ́ra mọ́ my name is Daniel tẹ́ bá tẹ̀ lè pe Daniel ẹ máa pe Yẹlé ọmọ bẹ́ẹ̀ lọ́tún ẹ lè pe Daniel ẹ máa pe Yẹlé.
nǹkan mi tó ń bẹ lọ́wọ́ rẹ ó mọ wá gbà o. ó ká ìbẹ̀rù mi nì abọ́ròpọ̀ orí ihe ni mo bùn ọ́ ní o nítorí oore ńlá tó o ṣe fún mi àbó ti gbàgbé ni èyí tó o ṣe fún mi lórí ọmọ mi tí ò jẹ́ káyé ó buyọ̀ sójú ọgbẹ́ mi tí ò jẹ́ sọ mí de àgàn alẹ́ tó ò jẹ́ kọ́kọ́ eyín ọ̀kan mi torí rẹ̀ mo ṣe bùn ọ́ o. ìwà akọ̀wèrè ẹ̀kọ́ lélẹ̀ àbò lórí burúkú nìyá ẹ̀ tí bá sọ̀rọ̀ má sọ̀rọ̀ fẹ́ẹ́rù ní máa lórí burúkú ni ẹ ṣá ìwọ èmi rán àwọn boys mi mo ní kó lọ pè ẹ́ wá ókè náà kẹ́mi lè máa tọ́jú ìwọ wá gbá wọn létí o lọ proof dájú kò ní dá fún yàrá ìyá ẹ̀ kò ní dá fún yàrá ìyá ẹ̀ lẹ́ẹ̀kan sí mo ní kó má sọ̀rọ̀ ogun fẹ́ pa ẹ́ ṣá now listen èmi fẹ́ máa tọ́jú ẹ tẹ́lẹ̀ ni kémi ra máa fẹ́ kí ra máa wọlé kí máa jáde kí máa náwó mi fún ẹ ó dẹ̀ gbà ó lọ proof dájú tí n bá wá jẹ́ ẹ tán màá wá ní káwọn guys mi káwọn náà kan jẹ́ tiwọn bẹ̀ tó bá wá pariwo jù mo ní tó bá tún wá pariwo jù màá jẹ́ màá tún pa ẹ́. a máa dá ìyá. èmi nìkan nu wà lọ́wọ́ ìyá àgbà ẹjọ́ má ṣe báyìí fún mi ẹ bá pa mí. gbárùwò wèrè ẹ àbò lórí burúkú ni ẹ gbárùwò wèrè ẹ ìbọn sílẹ̀ ń wò náà ẹ. ọjọ́ ẹ lórí yọjú bẹ́ẹ̀. àwọn olówó ibùdó wọn ti ta wọn ò mọ báńgà yàtọ̀ síbọn àwọn òwe wọn ti ta wọn fẹ́ bá pátá ọmọ wọn mu ọmọdé tèédè ń já. Wọ́n ti ta ọ́ gbogbo wọn ti ta ọ́ ó yá bàbá wọ́n ti bí wa tí ni wọ́n lọ́n tẹ́ bí wa. o tún fẹ́ máa pawọ́ fún oore yẹn o tún pawọ́ fún mi tí o fẹ́ mọ̀ bọ́ọ̀bù nǹkan tẹ̀ ń tọ́ ni àwọn àbá tọ́ pé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lọ fún wọn ní fọ́tí ṣé bọ́ọ̀ máa ń tẹ̀ nǹkan ni wàá tẹ̀ tọ́ pé o ò ṣe o wà lọ fún wọn ní bàtí tọ́ bá parí dànù tọ́ dúró náà ọmọ ta yẹn. ọmọ yẹn nígi yẹn ìyàwó bò yẹn ẹ ti ẹ̀jọ́ ara yín náà yí báyìí náà yí báyìí ẹ bá mi torí ọ̀nà ẹ bá mi torí ọ̀nà ẹ dúró náà tí ní ẹ tó de ó yí lára ẹ náà o ò ní ìdí náà ìdí ẹ̀ ò tóbi tí ó rárá ń bẹ̀ o ò dẹ̀ pààyàn ó wá tọ́ pé kò bọ́ pátá ẹ̀ kò ní ta fẹ́ tó di ibo ni àbá wa wọ́n wà ní ẹ̀yà ká tètè wá máa lọ torí tẹ́tò di tó bá bìlì ká mi mọ́ gbà tó bá bìlì rí pé báńgà ni mò ń yìn kò kí n jẹ́ mọ́ ó máa nà mí pa ó lè tọ́ pé kí n bọ́ pátá fún ara mi gan tẹ̀ ó yá bàbá ẹ̀ bàbá kú ní kẹ fáwọn àánú ẹ̀ ní fẹ́ wa mo náà ẹ máa rìn ìdí ẹ bíbẹ ẹ ọmọ máa rìn kí ọmọ àwọn yìí jẹ ẹ lílọ síbi tó bá wọn yín. ṣé o ti wá rántí báyìí nítorí ọmọ tó o gbà á lẹ́ẹ̀ní jọ́sí nílé tiwa bí ọmọbìnrin ò bá finú fẹ́ dàn tó ṣetán láti lọ lé ọkọ kí ọkọ tó fẹ́ kó gba ìbálẹ̀ díẹ̀ kó wá jẹ́ pé ọkùnrin ìmíì ló gba ìbálẹ̀ díẹ̀ níta ọ̀run làálàá ó ṣó wá róore ńlá tó o ṣe fún mi bó bá jẹ́ pé wọ́n ti lọ ṣe ohun tó fẹ́ ṣe ń jọ̀sí kọ́ gba ìbálẹ̀ díẹ̀ á ti kú má ti dàgbọ́n alẹ́ oore tó o ṣe fún mi nìyẹn o ìdí nìyẹn tí mo fi finú fẹ́ dọ̀ fún ẹ ní òrùka yẹn pé láti fi máa ṣoore kí wọ́n gan fún ara rẹ̀ gbàpá láti fi lò ó láti fi jẹ́ èèyàn ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ nǹkan míì ló fi ń ṣe ó wá sọ di eré ọwọ́ lásán ó wá dàbí ọmọdé tó kọ́kọ́ rí owó tó fi jàkàrà bá tiẹ̀ wá jẹ́ pàkàrà nìkan ó tún wá rí i jẹ ṣe ló tún wá sọnù tí ò wúlò ṣé o ti wá rí i báyìí èmi tí mo lo òka mo dé mo fẹ́ wá gbòrùka mi padà bá a mú. ẹjọ mo ní dàgà àmọ́ mo ní dàgà àmọ́ ẹjọ. tá a lè ṣe olóòka ti dé tí ó gbòòka ẹ nítorí pé òka ti ń bẹ lọ́wọ́ rẹ o ó lè jẹ́ tí mò ń sọ lé lórí ó sì ti sún mi ilé ìṣẹ̀jẹ̀ mọ́ bá ń gbòòka mi. èmi ò fún ilé òka kankan ẹ kàkà kí fún mi màá kúkú tọ́ dànù màá tọ́nù ní tí ó tẹ ẹbẹ bò ká ọ máa tọ́ tẹ́bọ̀ òun lè ẹbẹ bá ọ. ṣé bó ti sọnù kó o lè rí pé èmi gangan mo lò ká mi wò ó ṣé o ti rí. ẹ bá mi tó yan tí eré báyìí ìyàwó nìkí ẹ̀yin náà ti bá tó ni ẹ ti àti ìyàwó nìkí ó yẹ bẹ́ẹ̀ mo máa ń tẹ́ ni. ṣé nǹkan èmi lọ ná. Ìbò yẹn yọ ẹnu ìbò bá yẹn dé. Ní
ẹ wọ́ Dàní. Mo ní jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ó dà dìde ńlẹ̀ nù. Ẹ mẹ́rẹ̀ kì í dìde. A ní ó dìde. Ẹ̀yin lọ́jọ́ pé kì í dìde o. Bẹ́ẹ̀ni mo ní ó dìde. Dìde náà. Ẹ fẹ́. Dàní. Ọmọ mi ni mo rò mọ́ lára o. Bẹ́ẹ̀ nítorí oore tó o ti ṣe fún mi. Ó dáa. Màá fún ọ nígbà kejì nítorí pé olóore àti aláàánú náà la dá ọ látọ̀run wá. Kíwọ náà lè jẹ́ nǹkan tẹ́lẹ́dùmarè fẹ́ kó o jẹ́. Màá dá padà fún ọ. Àmọ́ ṣá o, nǹkan kan ni o. Ó ò gbọ́dọ̀ fi ṣe bí o. Dàní àbí kí ló ló ń jẹ́? Ẹlẹ́pẹ̀ mi ní Dàní, ẹlẹ́pẹ̀ mi ní ẹlẹ́pẹ̀ mi Dàní, ó dà ẹlẹ́pẹ̀ mi ní bàbá òfin máa dá yín nù. Ó dáa. Ó ò gbọ́dọ̀ fi ṣe bí o. Ó dẹ̀ kìíní o. Ó ò gbọ́dọ̀ fi ṣe bí o. Orí ẹ̀kẹta rè kò sì mọ ohun tó ń ṣe o. Ó dáa mo rí ọ ná. Ó dáa kò. Ìyá ní gidi tọ́fẹ́ o. Ìyá ní gidi tọ́fẹ́, ìyá ní gidi tọ́fẹ́, wọ́n ti mú yìnyín mi náà. Ìyá ní gidi tọ́fẹ́, tẹ̀fẹ́ tọ́fẹ́ mi dá yìnyín mi ni, tẹ̀fẹ́ tọ́fẹ́ mi dá yìnyín mi ni. Tẹ̀fẹ́ tọ́fẹ́ mi dá yìnyín mi ni, tẹ̀fẹ́ tọ́fẹ́ mi dá yìnyín mi ni. Ẹ̀dùn ọ̀nà tèmi wọ́n ti mú lọ tẹ́lẹ̀ ni tí wọ́n tẹ̀ ẹ̀ báyìí torí ọyàn tí wọ́n tẹ̀ kò tí ẹ̀ yé mi mọ́ báyìí àbí mo tún wọ́n ka ẹ̀mí ní torí ọyàn. Ilé kí kọ́kọ́ dánwò bóyá òun ká mi gangan nílé kí kí dánwò tán. Mi ò máa ríra mi mọ́ mi ò máa ríra mi mọ́ Dàní ó jẹ́ kó ti tẹ́ o ó ti tẹ́ o. Ohun dandan ni ó ti tẹ́ o. Ẹ bà mí torí ọyàn. Èèyàn tó bá jẹ́ ìwò ìyàwó Ejikeme yẹn kò ní mọ̀ bí wọ́n lókùn báyìí o. Pẹ̀lú tí wọ́n tó pa fún yẹn wọ́n tẹ̀ wá ń dà mí náà lábẹ́ ẹ̀kọ́. Àwọn lè máa bọ̀ mí lọ́wọ́ àwọn àjọ mú mọ̀ bí àwọn àjọ ló kọ nìyẹn ni wọ́n náà ló ní kí n má tì í. Òrùka ìbẹ̀rù òrùka 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 ìbẹ̀rù lèyí òrùka ìbẹ̀rù lèyí o. Dání ọlọ́ra o. Surrounded by police officer. It's better kẹ́ má sọ anything torí gbogbo nǹkan tẹ́ bá sọ la máa lò against yín. Now drop your weapon. For the last time, drop your weapons now. Bójò bá rọ̀. Ẹyẹ kò kíké. Ẹyẹ kò. Àgbàgbà kọ́ ní kéde. Ẹyẹ kẹyẹ má ké mọ́ ẹyẹ tìwà gbòde. Àtọwọ́ ẹni dọ́wọ́ ẹni àtọwọ́ èèyàn la dìé ògògò màgá fi dótù fẹ̀. Ó máa lá létí. Ó ní tá a bá lé ní títí tá ò bá bá ní ìwọ̀n láṣọ̀tá ẹni mọ́. Dọ́gbọ́n kan ṣiṣẹ́. Ẹ fẹ́ mọ̀ dí abájọ wa ni. Ẹ mọ̀ pé bàbá lókè ni bàbá alájọ tiwa. Ẹ̀ ń bẹ́ o. Ẹ̀ ń bẹ́ ṣá. Ẹ̀yin mélòó níná? Ẹ̀ ń kún o. Ìkíní tí mo tẹ̀ jí ó gbè. Èkejì tí mo tẹ̀ mo tẹ̀ ọ̀bàrà. Ẹ̀kẹta tí mo tẹ̀ wọ́n rí. Wọ́n ń gbá mi létí ọmọ òtẹ́mù. Wọ́n kì mí láyà ọmọ gbìngbìn. Wọ́n fàjà ọ̀ságbá lórí gbẹ̀rúrú wọ́n náà mọ bàbá lèmi ṣe. Mo lé mi lọ́mọ fọ́ ọjọ́ kìíní àná. Ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀? Ọjọ́ tá a bẹ́ wéléwé kú. Ọjọ́ tá a bẹ́ mọ̀ ni wọ́n ń rọ̀. Wá lògiri ta ànàmú ní tọ̀gà. Gbogbo ọwọ́ tó yìnbọn lù wá
ẹ ṣubú lulẹ̀ kẹ́ ẹ kú. ilẹ̀ là tání ilẹ̀ là kání ilẹ̀ lọ́gbàrà kàtá yé sí. lẹ́yìn náà akọni kẹ́ fẹ́ lánìí ẹ̀yin náà wá gàṣọ bíi ti bàbá Fẹlá sì tí ń gbọ́ ẹ̀ ní dọ̀la. táyìnbọn ajá torí kòkò tí ń búramúramù èṣù òṣè kọ́kọ́ ajá ń lè ṣúṣe. awuruku mo dàgbà òjòkú ni wọ́n rán jòjò bàbá wọn wọ́n yàn kú ìyá wọn wọ́n yàn kú lọ́jọ́ tó fẹ́ pàjá kú lọ́jọ́ ìdìbò ikú gbọ́dọ̀ wọ bí agbábẹ́. wàmúwàmú náà fòdò bí ilẹ̀ jẹun o anítawọ́ rẹ̀ bá tẹ òrùka ìbẹ̀rù o báwo ló ṣe máa ṣe mí rẹ gbé o ṣe máa ṣe mí rẹ gbé òrùka. ó fònù ṣọ̀jáde ó fà kí èso ká kó yẹ lórí mi ó yẹ ó yẹ ti tààrú dáadáa ó yẹ ti kí mo sọ ó ti tààrú dáadáa ìwà ló dààmú gbogbo èèyàn ìwà ló tọ́ bí kò sẹ́ni tó lè mú ẹ ó yẹ ti tààrú. ta lélẹ̀ ta mọ́ lónìí kí lélẹ̀ ó yóò ta ẹ̀ ó yẹ ti tààrú wọ́n mi báyìí ẹ̀dùn ọ̀nà òun ló pa gbogbo èèyàn sí ẹ̀yẹ báyìí oh my god ó ọ̀nà òun ẹ mọ̀ kọ́ tó jẹ ó yá ẹ fà mọ́ ẹ̀yìn bọ́ bá dànù. ẹ dákun ẹ má fìbọn pa mí ẹnìkan kì í fi pọ́npọ́n pa lábàáhùn ẹnìkan kì í fi dà pa ìgbín a kì í rójú ọgbẹ́ lára omi ọlọ́pàá ìwọ awo èmi awo awo nígbà wo nígbọ̀wọ́ dákun ṣàánú. ó yà àwọn ló dàrú dànù wà á dára o bẹ́ẹ̀ tọ̀ bẹ́ẹ̀ mo tọ̀ ọ́ tó mo tọ̀ ọ́ tó ó lè ta wo mo lè bá dànù kò ní ta fún wa tọmọ. kọ́ mi ẹ mọ̀ kọ́ tó jẹ báyìí ó yá ẹ mú kẹ́ máa mú ní tó ní mọ́tò dẹ̀dẹ̀ pa àwọn tó wà ní mọ́tò kọ́ wá bí àwọn tó ti kú tiẹ̀ yìí náà. ó yẹ ta o. bàbá yìí ó yẹ ti ta o ó wá tọ́ pé kò tẹ́ tó yẹ mú ẹ ṣé ìwọ́jọ́ lọ́rùn ni iwájú ẹ̀mí tà ní ó tọ́ pé kò tẹ́ tó máa mú ẹ tó bá tú màá tó wá bá ẹ lọ́rùn màá tó pa ẹ síbẹ̀ kò ní ta fún ẹ màá tó pàdé ẹ̀ ń jọba màá tó pa ẹ mbẹ̀ ó yẹ ta o. Dání ọlọ́ra dání ọlọ́ra olùdé ó máa ti dé o dání ọlọ́ra dání ọlọ́ra dání ọlọ́ra olùdé ó máa ti dé o. I can see myself oh, I can feel myself I can see myself so smooth. Sariya say I can see myself I can see myself. If you do me, I do you, yeah. God no go vex. If you do me, I do you. God no go vex. Dání ọlọ́ra o, Dání ọlọ́ra.